ìgbàgbọ́ wa ni wípé kò sí nǹkan kan màmá ó wá yà mí lẹ́nu gbà táwọn èèyàn ń pè mí ẹlòmíà pè mí pé àbúrò nǹkan ní skọ́skọ́ ẹnì mìíràn tó pè mí a ní àbúrò ní wárápá ẹnìkan tó pè mí kò tí mo sẹ́ni àwọn píṣọ̀ kan sí ẹyọ kan ṣoṣo tí yẹn ti ẹ wá ní ìyẹn padà wà bíbáyìí bóò lára ǹtọ́wá yẹn. lágbára lọ́wọ́ lára wọn ti ṣe dáadáa. wọ́n ti lọ́n ti wọn. pátápátá. màmá kí ni máa bí wéèrè. ọmọ àlè ní fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀ ìṣẹ̀ṣe làgbà lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tiẹ̀ ń kọ́. pé èèyàn ya wèrè àmì burúkú ni tó bá wà nínú ilé kan ṣoṣo ó lè sọ ilé yẹn ní orúkọ kí ni máa bí wèrè. kí n tó tiẹ̀ lè máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi ilé ọ̀nà wọn ọlọ́run ò ní jẹ́ kó dàrú. mo dúpẹ́ mo mọ̀ ní oore torí wípé nínú wọn mo rẹ́ni tó sọ pé ó lóun ò láìkí ṣọ́ọ̀ṣì mi bó ṣe rí ó fún mi ní owó mo rẹ́ wọ́n fún mi lówó mo ṣe pop wọ́n tún nu ilé mi ṣe in fact ibi tí mo dé lónìí ọ̀pọ̀lọpọ̀ Kọ́lá Láwọdé tó mú mi mọ̀ wọ́n mo dúpẹ́ lọ́wọ́ tẹ̀yin náà ilé ọ̀nà yín náà kò ní dàrú o ẹ sì ní sọmọ nù ṣùgbọ́n tí wọ́n ń dùn mí ni wípé Kọ́lá Láwọdé kì í gbowó kankan lọ́wọ́ mi mo ní pé ká jọ pé ká tiẹ̀ gbà kọ́ ìwọ̀n ìṣòwò káàdì mo ò gba owó kankan ní ọwọ́ mi ó jẹ́ nǹkan tó máa ń dùn mí tó sì máa ń bà mí ní inú jẹ́lé ní orí so gbogbo ìyẹn ló fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Kọ́lá Láwọdé o àwọn ni wọ́n yí ìgbáyé mi padà wọ́n jẹ́ kó jẹ́ kí n mọ̀ jẹ oúnjẹ tí ó wù mí àdúrà gbogbo yín ó gbà o so lórí ìbéèrè tẹ́ bí mi léèrè nípa títí oní tí ẹ bá ya wèrè ẹ tí wọ́n bí mi léèrè bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí wèrè oríṣiríṣi ni wèrè ẹlòmíì ní tó mu afẹ́ yí lórí ẹlòmíì dẹ̀ ní kò kí ṣe igbó yẹn ni ó yí lórí tó jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ yí lórí ni. bíi ti bò. ṣe rí a ò ní pàdé àwọn tí wọ́n ń bínú ẹ̀dá àwọn abínú ẹ̀dá wọ́n ń yíyàn lórí tó bá ti rí ògo rẹ̀ so nǹkan tó mọ́ sábà bí wèrè náà nìyẹn. abínú ẹ̀dá bíi ti bò. bẹ́ẹ̀ni so ṣẹ́rí nísìn ẹlòmíì yóò ti rí i pé ológo ọmọ ní ọmọ tiẹ̀ ò dé lógo ọ̀nà kàkà tí yóò fi rógo ń lò wọ́n rẹ̀ dórí ẹ̀rù so ohun tó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wèrè nìyẹn ẹlòmíì dẹ̀ ní àwọn nǹkan tán máa ń mú yẹn ó máa ń yí ọ̀pọ̀lọpọ̀ lórí. bíi pé ẹlòmíì àmú Colorado. ẹlòmíì ò mu igbó ẹlòmíì ò gbé àìsí so ó máa ń yí wọn lórí. wọ́n á gbé pọ̀pọ̀. bẹ́ẹ̀ni. o ti ń yá àwọn bọ́ìsì wọ́n á gbé pọ̀pọ̀ wọ́n á gbé àìsí àwọn kan tiẹ̀ tó máa ń mu gọ́ọ̀mù wọn náà ń fa gọ́ọ̀mù. ó máa ń yí wọn. ó yà mí lẹ́nu gbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí láti orílẹ̀-èdè United Kingdom wípé àwọn lọ́mọ kan àwọn léèyàn kan tálárí ọ̀yà kọ́ sàmọ́ wọlé fún mi bẹ́ẹ̀ lómi bá fẹ́ sọ̀rọ̀ wà ní ọmọ nǹkan wà ní ó ní skọ́skọ́ lórí. ṣẹ̀ṣẹ̀ rí nípa ti skọ́skọ́ yẹn ní Amẹ́ríkà at least mo tọ́jú èèyàn tó pọ̀ nínú àwọn tó ní mental problem yìí tí wọ́n sì ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n mo ń sọ pé ká máa pè yín ká máa ṣàlàyé fún yín bó bá ṣe ń rí pé ẹ fi lè mọ iṣẹ́ tí mo ṣe torí ẹni yẹniyẹni kẹ́ni lè ṣe èmi nípasẹ̀ pé wèrè tàbí ògùn òru nǹkan kan yẹn tàbí ẹ̀yìn iṣẹ́ múra ìsàn nínú lára tó lè mọ̀ ṣe ènìyàn tàbí ìtọ̀ ṣúgà màá tọ́jú ẹ̀ tí ó lọ pátápátá ṣùgbọ́n nípa ti ṣe mental problem yìí ó ti ẹ̀ pọ̀ ní sáìdì bẹ̀yẹn ní Amẹ́ríkà náà dẹ̀ máa ń pè mí fún un kódà àwọn kan wọ́n mú ọmọ wá ní ìjẹrin wọ́n wá gba sẹ́ẹ̀lì ní so bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣẹ́ ogun yẹn fún mi. tẹ́ bá wò dáadáa nínú ìdílé kan wèrè kan lè wà ń bẹ̀ ẹ máa gbọ́ wúru wèrè tí mò ń sọ o ṣé àwọn pẹ́lú mi wà débi wípé ọkùnrin mi wà débi pé kì í gbọ́ kì í gbà ní àlọ́ olùyàwó ń pa ó dẹ̀ gbà tó bá tó lù pa tí wọ́n bá tètè mú obìnrin yẹn kúrò lọ́dọ̀ rẹ̀ wàhálà yóò lù pa ṣáà lè pẹ̀lú ọkùnrin yẹn náà wèrè. ọmọ Yorùbá àtàtà má sọgbẹ́ ẹ̀jì lójú ọ̀rọ̀ ẹ má jẹ́ ká gbàgbé àṣà ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa. táìmù àbẹ̀ tí ò jẹ̀ ní gbọ́. ìyẹn wèrè anything tíyẹn bá ti ń ṣe tó ti yàtọ̀ fún tẹ̀tẹ̀ gbẹ̀rù kù a lè pè ní wèrè torí
ọkùnrin mi láìkí inú àbísódì obìnrin mi láìkí inú àbísódì wèrè ni wọ́n ṣùgbọ́n ìtọ́jú wọn yàtọ̀. àwọn yẹn ò ní wàhálà tààrà ìtọ́jú wọn yàtọ̀ kò dàbí àwọn tó yẹ pé ẹsẹ̀ máa lé kiri inú sábó ní ọjà ẹsẹ̀ máa lé kiri ọjà mọ́mọ́ ẹ bá wò dáadáa kí ni máa bí wárápá. ẹ ti sọ nípa ọ̀rọ̀ wárápá ìfún mi bíi tọ́ mi lò ní tí wọ́n ń bí wárápá àìsàn ni wọ́n lè wọ́n fi ń ṣèyàn. bí ti bò. ṣe rí ògún òru ipá wákú àrùn ara ni ṣé wàá rí wárápá ní tiẹ̀ wọ́n fi máa ń ṣèyàn ni. bẹ́ẹ̀ ni wọ́n máa fi ṣèyàn. wọ́n máa fi ń ṣèyàn ẹlòmíì ó lè jẹ́ yí pé confusion gìrì yẹn láti bébì àwọn kan fi abẹ́rẹ́ tì tẹ̀ wọ́n sọ pé ó ti lọ ni yóò padà jẹyọ so abẹ́rẹ́ yẹn wà ní ṣiṣẹ́ lára rẹ̀ mọ́ ó ti di nǹkan ìbílẹ̀. Renix Reshape Limited àsìkò ìlú ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé ìlera ló wọ́rọ̀. ká tójú àgọ́ ara wa lọ́nà tewétegbò ìbílẹ̀ ìgbàlódé irú àìsàn yòówù kó mọ bá ẹ fẹ́ra tààrà ṣàṣà máa bọ̀ nílé iṣẹ́ Renix Reshape Limited. lọ gbọ́dọ̀ fi tó. bẹ́ẹ̀ni n tí mo ń kọ sí oògùn òru gbà mí nìyẹn. nǹkan ìbílẹ̀ tẹ̀yìn ó sì lò ìsìnkú lọ ra oògùn kan lọ́jà bí oògùn àwọn òyìnbó. kò sóògùn oògùn òyìnbó tí wọ́n tún lè lò fún ni Tegra kò dẹ̀ ní lọ. Tegra. a pa á mọ́lẹ̀ ni kò ní láwò kí lo oògùn òyìnbó kankan ewé àtegbò láti yọkù mi. ṣé ewé àtegbò tó lè wo èèyàn sàn wà. ẹ̀sìn pàápàá jùlọ ẹni tó ní wárápá àti ẹni tó ya wèrè ewé àtegbò lẹ́mọ̀ pé èmi rò pé ewé ti tán nú igbó ni. tẹ́ ẹ bá wo ìgbàlódé lásìkò ìwọ̀n àti fi kẹ́míkà fún ọ̀pọ̀lọpọ̀ ọgbó lọ èmi rò pé ewé ti tán. ewé àti egbò ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ nínú ayé ènìyàn. so ewé àti egbò ní ń wo wèrè sàn ló dẹ̀ ń wo wárápá ló ń wo ògún òru ló ń wo wákú ló ń wo oríṣiríṣi àrùn ara irú ìtọ̀ ṣúgà nìsín ewé àti egbò ni yóò lé àìsàn yẹn dànù tí ò ní wá mọ́ bẹ́ẹ̀ ni ewé àti egbò ni yóò lé lọ kò ní wá mọ́ kò ní sọ́wọ́. ṣàtìrá àwọn èèyàn tẹ́ ẹ tọ́jú rí bóyá ó tiẹ̀ ní àrùn ọpọlọ tẹ́ ẹ rí wò sọ́wàrí. kò sí. tàbí tẹ́ ẹ ti wò tó jẹ́ pé ó ní nǹkan tó ń pè ní wárápá tàbí wákú tàbí ipá ó tún níbẹ̀ ṣe máa ń dárúkọ wọn tẹ́ ẹ wò tẹ́ ẹ rí wò sọ́wàrí. kò sí. ọgbọ́n ò lè ń dá sí. ọlọ́ọ̀lọ́ọ̀ náà ọlọ́ọ̀lọ́ lẹ fi ń wò ó ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó wá yà mí lẹ́nu ẹni bí wèrè bá rí ẹni tó bá síjú wò yẹn ní kò ní ṣe nǹkan kan. kò lè ṣe kankan. wèrè wájú wèrè lọ. kò sí wèrè ọ̀hún. ìkan ló wà nù ilé ìjẹ ta bí ìjẹrin náà mo dé. ibi tí mo fi sínú ẹrẹkẹ mi ò dé mọ́lẹ̀. fine boy yẹn mọ ni. mi ò sè ní. ọ̀gá fine boy yẹn mọ ni. wèrè ni. wèrè ni. bẹ́ẹ̀ni ẹrẹkẹ mo bá mi ń lé báyìí. mi ò so mọ́lẹ̀ kò sí nǹkan kan kò síbi tó fẹ́ lọ. ẹ ti fún oníjókòó jẹ́ ó gbọ́dọ̀ jókòó ni. kò síbi tó fẹ́ lọ. o gbọ́dọ̀ ṣe rí níjọ́ tán mo débò lóye ṣẹlẹ̀ kọ́ mọ́ fàdà léèyàn kiri. ta ló fẹ́ fàdà lé kò sí irú ẹ̀ tó lè fàdà lé ń bì. nígbà tó ti débí ó di kó gbá. ṣùgbọ́n máa wọn wèrè mi wà tó yẹ pé wèrè ju wèrè lọ. kò sí wèrè ọ̀hún. tẹ́yìn ò ní sí nílé tí ọkàn dédé ráwọn èèyàn múnú kó ti pa jálẹ̀ kẹ́ tó dé. kò tí ì sí wèrè ọ̀hún. tẹ́ẹ̀lì fèsì. kò sí. ìbájá wọn ti ń lọ́nu ọjà. tẹ́lẹ̀ láàrin ojú ọ̀nà. kò sí wèrè ọ̀hún. ṣé mo pè ní ìyàwó rẹ̀? mo pè mí ìyàwó rẹ̀. kí wàá ní kí n máa pè é. àpò mi ní ìyá láti pé. torí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti kó wọn jọ láti máa wò wọn. ẹ wá dúró iṣẹ́ ìgbẹ́ ṣe gbé dání sẹ́rù ọmọ bàyìn gbà mí. ẹ̀rù lè bà mí torí pé iṣẹ́ baba ńlá bàbá tèmi ni ìran mi ní ń tọ́jú èèyàn. ẹ̀rù òde lè bàyìn ẹ mọ sọ nǹkan mo ní nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ o ọlọ́pàá máa sọ pé àkèwò wèrè àgbowó àkèwò àwọn oníwárápá kágbèjè sẹ́rù ọmọ bàyìn. àwọn wèrè gan lọ́dún gbowó jù. bíi ti bò ó. torí ẹ̀ ní béèrè ẹ̀jẹ̀. èyí ní béèrè ẹ̀jẹ̀ rẹ̀. ẹ̀kọ́ ẹ̀yìn náà ìbéèrè. a gbọ́dọ̀ gbá ni iye tó bá wù yín lẹ́gbàá lórí ọ̀rọ̀ wèrè
tí yín ni pé kó gbádùn kó má ṣe mọ́ ṣùgbọ́n títí wárápá tàbí wákú tàbí ògún òru ẹ gbọ́dọ̀ gba owó ẹ̀ irú owó èso ìlànà ó yẹ kí èmi sọ pé Ọlọ́run ṣe mo ti rówó ni ṣùgbọ́n a gbọ́dọ̀ gbà. Ojú ò lè pọ́n mi débẹ̀. ok ẹ̀yin náà tún máa ń wò ẹ tún wò lápá ibì kan wípé èèyàn gbọ́dọ̀ dédé gbarú owó bẹ́ẹ̀. A gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ní kó gbádùn. ṣé bá rè èso ti yá. Ara èso ti yá. àbí ó sì tún ń kó páyàpáyà díẹ̀díẹ̀ ni. Irọ́ n tó à ń bẹ ni pé o lè sọ yí pé ẹ̀kọ̀ọ̀kan yóò mọ rẹ̀ wá láti inú. Kò tí ì tán bẹnu kò gbé ṣubú kò séní kankan ṣùgbọ́n. kí ni tí ń sọ tẹ́lẹ̀ sí wárápá ni. Ògún òru ní í ṣe. ó ti ṣe ogún òru ní í ṣe kíni. Ògún òru ni. So ó kàn sọ fún mi wípé ó mọ rẹ̀ láti inú. Ó túmọ̀ sí pé ó tún nídìí nǹkan yẹn lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n mọ̀mọ́ ẹ̀ ló wà nínú ilé yẹn agbára wọn ó ti pin. So mo ò dẹ̀ mẹ́ni yẹn rí ó dẹ̀ ràn wọ́n lọ́wọ́. láti ìlú òyìnbó. Wọ́n dé sí Nàìjíríà ní wọ́n wá mi wá. ó wá wá. So náà wá ní kí ló ń ṣe ó ṣàṣàlàyé fún wọn náà wá ní kí ló dé tó lọ sí skul ló wá ní kinní tó máa ń ṣe òun pé ara àwọn ẹsẹ̀ ń ṣe dáadáa ni pé ṣùgbọ́n máa ń rẹ̀ òun lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà wá ní òkè èló ni yóò ná owó títí òní sẹrímónì rẹpẹtẹ mọ́ kákàn rí igún yẹn rà ní á dẹ̀ bá rẹ̀ kò ní máa rẹ̀ mọ́ ó dẹ̀ padà sí ayé rẹ̀. ẹ bá wà wò ń gbà mí ṣe mọ̀ pé ẹnìkan pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màmá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí màá sì sọ yóò tọ́ọ̀chì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹnìkan pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ọkọ àti ìyàwó ó lọ márì ó láwọn ò sì mọ̀ wípé ìyàwó yẹn ògún òru ń ṣe after marriage mo wá ní ṣe ẹ̀ ṣe kọ́ọ̀tì ní ara yín ni ẹ̀ ṣe kọ́ṣíìpù ni wọ́n láwọn kúkú ṣe kọ́ṣíìpù wọ́n ní gbogbo ìgbà yẹn pé nǹkan yẹn ò kì í ṣe lójú àwọn wọ́n nígbà tán wá ṣe marriage tán ni àwọn á rí wípé kìíní yẹn sọ́wọ́. Kò nídìí kó filẹ̀ lẹ̀ yóò kàn tọ́jú ẹ̀ ni. Yóò tọ́jú ẹ̀. Kò ní ṣe mọ́. Tẹ bá wò dáadáa irú obìnrin bẹ́ẹ̀ tán bá tọ́jú ẹ̀ ọkọ yẹn lè padà fẹ́. Kò nídìí kó kọ́lẹ̀ gan-an àìsàn ni. Tó bá ti lo oògùn fún ó ti tán náà. Àìsàn ni wárápá nú àgọ́ ara. Àìsàn ni. Àìsàn ni wárápá torí wárápá yẹn kọ́ ni tí wọ́n máa fi yọ itọ́ lẹ́nu. Wárápá wọn mọ ru fóòmù ni. Wárápá nìyẹn. Ṣùgbọ́n ògún òru tó bá ti ṣe á kàn sọ̀rùn sílẹ̀ báyìí. Ẹni tó gòrò yẹn bá ṣe yóò kàn sọ̀rùn kọ́ ni. Yóò kàn dàtọ́ lẹ́nu ṣùgbọ́n wárápá yóò mọ ru fóòmù ni. If care is not taken irú ẹni tó sọ̀rùn lẹ́nu sí ò lè padà kú. Ìdí nìyẹn tí yẹn fi máa ń dúró tì wọ́n tí nǹkan yẹn bá ti ṣe á gbé ní orí dìde torí kí ìtọ́ yẹn mọ́ ń yí tó bá ti sá sí lọ́nà fún tàbí tó sápá lórí ó lè gbàbẹ̀ lọ. Ó lè gbàbẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. irú nǹkan ń pè ní ipa ńkọ́. Ṣẹ́rí ipá wákú ògún òru ọmọ ìyá kan náà ni wọ́n. Kò sí ìsíwárápá ń bẹ o. Kò tí ì sí wárápá ń bẹ. Wárápá tó dá ìyàtọ̀ dúró. díẹ̀ ló wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta. Wárápá dá dúró ń tiẹ̀. Wárápá dá dúró ni. Ó dàbí òun lọ̀gá wọn. Wárápá lọ̀gá gbogbo wọn. Ẹ bá wò dáadáa solution wà fún. Dáadáa tí ò ní sí wọn mọ́. Ẹ ń bá ní skọ́skọ́ náà solution wà fún. Olórọrùn jù. Skọ́skọ́ ẹni tó bá ní mental disorder ó dùn wò fún yín ju wárápá lọ. Méjèèjì kò ṣe ṣàìsàn tó wà nínú ara ìtọ̀ ṣúgà ni o wárápá ni o èèpá ni o ẹnu rúnrún ni o orí fífọ́ ni o yìí tí ẹ mọ nǹkan tán de àwọn tá a lọ́fà ni o Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn. Kí ni àmọ́ ìyà mí lẹ́nu torí ìdí tí mo sọ pé ọmọ ìyà mí lẹ́nu rèé ọ̀gá ṣe rí Ọlọ́run kan sá dá nǹkan lọ. Màmá tẹ bá wò dáadáa ṣé ẹ ti ń láwọn ọmọ tí ń kọ́ṣẹ́ yìí lọ́dọ̀ yín. Náà ọmọ ṣẹ́ àbí àwọn ọmọ bíbí inú yín gan tán gan mọ̀ ń pa ṣe yìí. Àwọn ọmọ mi mọ̀ ń pa ẹ̀. Àjẹpẹ́ tẹ́ bá sí ń lé tí wèrè bá dé wèrè gidi ẹ lè mú mọ́lẹ̀. N ò tí lè mú wèrè mọ́lẹ̀ ṣùgbọ́n lè lo oògùn fún un. Torí àwọn wèrè tí ọba wa gbà ńkọ́. Yóò gbà. Tẹ́yìn ò sì ń lé ní ẹgbàá kínni. Yóò gbà tó má ti lè mú wá tó jọ́ 2 sí 3. Kò sóògùn tán lè fún tí ò ní gbà. Màmá ẹ̀yà sọ̀rọ̀ wèrè ju wèrè lọ. Kò sí wèrè ọ̀hún. Ẹ̀yin ò sì lé wọ́n bọ́mọ yín ọmọ yín ọkùnrin àbíṣe gẹ́gẹ́. Kò sí wèrè ọ̀hún. Ọmọ tá bá mú ọmọ bébì yóò lóògùn fún.
tí ọba wa gbà ńkọ́. yóò gbà. yóò gbà. bẹ́ẹ̀. àtẹni tí ọ̀rẹ́ kọ àtẹni tí ó tẹkùn ó gbọ́dọ̀ gbà lọ́wọ́ wọn tó bá ti gbà solution ti tán yóò sùn lọ fọnfọn ni. yóò gbà. yóò gbà. ẹ bá wò dáadáa ìrìn àjò pé ẹ ra igun ẹ ra gbogbo ẹ ẹ bá wò dáadáa ṣé ìrìn àjò wọn fẹ́ lé díẹ̀ torí èmi ò rí ẹyẹ egún gẹ́gẹ́ bí ẹyẹ kan téèyàn máa ń sìn ládùúgbò. láti Kánò náà tí wọ́n bá wá gbé wá sí Ọ̀fà. àyè egún lẹ́dẹ̀mú débi. àyè egún ni wọn ò kí lo òkú ẹ̀. àyè egún lẹ́mú wọ bí. àyè egún ni nínú gbòmù tí wọ́n náà ṣe ìwò lẹ́pa. nǹkan tẹ́ ń sọ mo fẹ́ kẹ́ ṣàlàyé kó yé wa dáadáa n ò ní kẹ́ kọ́ wọn sẹ́yìn o ẹ rà láti ibi tẹ́ ti ń rà ẹ rà débi láàyè ẹ wà mú lọ ní ogbó ní wò. bẹ́ẹ̀ni nínú igbó láti lọ sí àgbọ́dọ̀ sí ní gbangba. ẹ bá ṣe ń gbangba ńkọ́. torí àwọn ọmọ kéékèèké. kí ni ọ̀sẹ̀ lẹ́sìn. kí ni ẹ ó ràn wọ́n ni. kí ni nǹkan tí ẹ fẹ́ wò lára ẹni. bẹ́ẹ̀ni ọmọ kéékèèké sì pọ̀ lágbàlá ni. lẹ́bàá kúkú mú igun lẹ́bàá mú lọ ní ogbó ẹ̀yin wà bọ́ra yín o. agbára ẹ̀rù sì ní báyìí. kí ló fẹ́ bà mí lẹ́rù iṣẹ́ tí mò ń ṣe ni. lẹ́bàá mọ́ dún lọ́bẹ̀ lọ́rùn ìyẹn igun lẹ́bàá pa. nídọ̀bẹ̀ dé lọ́rùn ó ní bí wọ́n ṣe ń pa igun. ó ní bí wọ́n ṣe máa ń pa igun. so kò jù bá ń lọ. ẹyẹ igun ìṣẹyẹ kékeré ẹ mọ̀ gbọ́ igun yẹyin ó ń fẹ̀yìn pamọ́ kí ló ń fi pamọ́ fún àtìgún àtẹ̀yìn rẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rí wàgùn ńlá bẹ́ẹ̀ rí wàgùn tẹ̀tẹ̀ ìhòòhò làkàrà wà tí mọ́ẹ́mọ́ẹ́ fi ń ṣoge mọ́mọ́ ẹ bá lè yí àgbà ní ìgbóni. bẹ́ẹ̀ ni. lẹ́yìn ó sì lọ lẹ́wà kí ló tó fi jẹ́ pé igun lẹ́ mọ́ fi wo àwọn tó bá ní irú àìsàn. nínú ẹ pé oògùn ẹ nù. igun lóògùn ẹ. bẹ́ẹ̀ ni. tó bá ti ra iye igun yẹn dé oògùn ẹ ni. oògùn ẹ ni. ó láwọn nǹkan tá a kò mọ̀ láti tọ́jú wọn tó fi gbádùn. ẹ ń ṣẹ̀dẹ̀kú wá fún ra igun yẹn ẹ̀kú ṣe máa sìn àbí igun ò ṣe é sìn ẹ̀rà kọ́ ẹ̀ sì rà bó. iṣẹ́ ti sọ̀rọ̀ jù. igun ò ṣe é sìn. kò ṣe é sìn ládùúgbò lẹ́ẹ̀kan máa sìn tí wọ́n máa jẹ kiri ilé ẹgbẹ́ lé. kò sí babaláwo ọ̀hún o. igun ò ṣe é sìn. ó lè sin igun. ọ̀dà ẹja wa lọ bí tí mo fẹ́ lọ gan. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti London ẹnìkan pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n lè ràn lọ́wọ́ bó ṣe wá ṣàlàyé pé ràn lọ́wọ́ wọ́n á ní kí náà ràn lọ́wọ́ fún ó ní àbúrò nǹkan ní skọ́skọ́ ó ní ọ̀dẹ̀ ti gbé wá bíbáyìí pé ọ̀dẹ̀ ti yàtọ̀ wọ́n á fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ màmá wọ́n fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ dáadáa ẹ mú sẹ́ẹ̀sẹ̀ sí ẹ gbé wọnú Christianity sọ́jọ́ra wọn báwọn. dáadáa. bìtìbò. Bíbélì sọ wípé ẹni tí ara rẹ̀ ò dá ó ní kó tó oníṣègùn lọ. nílànà ibi tó bá wù. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n pàtẹ́ wá ń ṣe tẹ́ bá wò dáadáa bẹ́ẹ̀ ṣe ti Jésù yìí tẹ́ sì tún ṣe ti kìnìún sí àwọn èèyàn dẹ́mọ́ fi ń ṣe yẹ̀yẹ́. wọ́n lè ṣe wọ́n lè fi mí ṣe yẹ̀yẹ́ èmi ló ní kí wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ Ọlọ́run tèmi ń sìn ò lè fi mí ṣe yẹ̀yẹ́. Ọlọ́run tẹ́ ń sìn a jẹ́ pé yàtọ̀ sí pé ń tọ́jú wèrè ń tọ́jú àwọn alárùn ọpọlọ ń tọ́jú kínní àwọn nǹkan kan mi wà tẹ́ tún tọ́jú tó tún yàtọ̀ sí diabetes bóyá ẹni tí ṣe ẹ̀rọ lọ déédéé. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí mi ò lè tọ́jú lára èèyàn ṣùgbọ́n pé ká ṣe tọ́jú àìsàn yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn ṣùgbọ́n pé bí àìsàn yìí lọ déédéé màá ṣe ọ̀nà dímọ̀ yóò là kò ríṣẹ́ yóò ríṣẹ́ bí yóò rí gbégbélù yóò rí gbégbélù. tàbá wa wò dáadáa ọkọ àti ìyàwó tí wọ́n ń jà nǹkan tán jàjàjàjà tán sì fẹ́ jẹ́ kí ìfẹ́ wà láàrin àwọn ará wọn padà. ó wà òun ló rọrùn jù. ẹ sẹ́ǹdì ẹ̀sìn Ọlọ́run àbí bíbẹ̀ lẹ́ẹ̀kan ti sẹ́. mo lè sẹ́ǹdì ẹ̀ kódà mo ní GSL mẹ́rin tí. ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan sì ń pè kíní kan ní kátányámà àbí kíní náà pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì ti ń di ọkọ wọn mọ́lẹ̀. àní ìka tiẹ̀ sọ fún ọkọ ẹ̀ lọ́jọ́ kan ní ìdíyà mo sì fẹ́ dé ọ ọkọ ní lórúkọ Jésù ò ní rí mi dé. mọ́mọ́ ṣàlẹ̀ dé èèyàn mọ́lẹ̀. kò yẹ káàdì yẹn mọ́lẹ̀ ṣùgbọ́n ní ọgbọ́n tọkùnrin àtobìnrin fi ń gbé ní àlàáfíà. irú ọgbọ́n ògùn ni. so tí obìnrin bẹ́ẹ̀ bá pè mí màá ṣàlàyé fún un yín wà láàrin obìnrin àti obìnrin. tí yóò fi de ọkọ rẹ̀ mọ́lẹ̀ níwọ̀n ọba. kò ní ìdè mọ́lẹ̀ o ọkọ máa gbọ́rọ̀ sí lẹ́nu òun náà sàn gbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu. ẹ mọ̀ pé ibi tóbìnrin ya wèrè tẹ́ wá fi lè gẹ̀ẹ́sì kóòdù tẹ́ fi ń di ọkùnrin
instead tó yẹ kó dé ní 5% yóò wá dé 10 àwọn obìnrin wà níbí yóò wá dé 10 instead tó yẹ kó dé 5 yóò wá dé 10. kò ní ìdí kẹ́ẹ̀dọ̀ ọkùnrin mọ́lẹ̀ torí ọmọ ṣùgbọ́n yóò máa gbọ́rọ̀ sí ìyàwó ẹ̀ lẹ́nu ìyàwó náà máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àlàáfíà bá wà. ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó yà mí lẹ́nu ẹni ọkùnrin àti obìnrin lọ́jọ́ ní ìdí ìtọ́jú. Bẹ́ẹ̀ni. Kí ni ká tẹ̀rí tẹ̀bí sọ bẹ́ẹ̀. Nítorí kí n sọ bẹ́ẹ̀ ni pé alẹ́sọpọ̀ obìnrin gbà mí ni yóò burú nínú ilé ó jẹ́ pé ọkùnrin gan ni òfobìnrin lọ́kàn balẹ̀. So ọkùnrin dẹ̀ ní wọ́n máa ń lo ìgbójú wọlé. Wọ́n ní bọ́kùnrin pẹ́ńtà a fi ojú wọlé kò síbi tó bí fẹ́ fò gbójú wọ̀ lọ. Obìnrin mi dẹ̀ wá burú lórí pé ó náà lè fi gbójú wọ inú ilé ìyún tiẹ̀ wá kéré. Kókó jùlọ ni wípé kò yẹ kí ọkùnrin máa ná obìnrin. Kò dẹ̀ yẹ kó jẹ́ pé bí obìnrin náà yóò máa da ọkọ rẹ̀ ní àwọn ọkùnrin mi fẹ́ bọ̀ lọ́lẹ́ báyìí má ti jẹ́ ń lọ lórí ìmọ̀ nǹkan tí màá bá ń lé kò yẹ kó mọ rí bẹ́ẹ̀ láàrin àwa obìnrin sọkùnrin. Tí ọkùnrin bá ń lọ lé lọ bá yàwó àtọmọ ó yẹ kí inú ẹ̀ mọ̀ dùn ni pé mo gbọ́ ìbáyàwó mi báyìí ó dẹ̀ bá ń bẹ̀. Ó gbọ́dọ̀ bá ń bẹ̀ ẹ mọ̀ kó máa ń ṣẹlẹ̀ nílùú èbó débi pé ibi tó tiẹ̀ wá burú dé nílùú èbó nsìn tó bá péré lọ́kọ jù bẹ́ẹ̀ lọ ìyàwó lè ti ọmọ lé ìyàwó lè ti ọkọ mọ́lé. Wọ́n ní tí wọ́n bá tiẹ̀ fẹ́ bára wọn sùn tíyàwó ọba fẹ́ jẹ́ kọ́kọ́ bóun sùn ó lè lọ rìpọ́ọ̀tì ẹ̀pọ̀ fẹ́ rèpù. Àwọn dẹ̀ fún ọkọ ní extra year ní pé wọ́n lè sọ pé kọ́kọ́ pé kó rìnrìn bíi 10 kìlómítà síbi tíyàwó ń gbé kò gbọ́dọ̀ dé àdúgbò mọ́ ọkọ tó ra lé ni o. Mọ̀mọ́ ẹ bá wò dáadáa ìyá obìnrin ń jí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nílùú òyìnbó. Ọgbọ́n tó fi mú wọn mọ́lẹ̀ wà. Ìyá ọkùnrin náà ń jí ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà nílùú òyìnbó. Bí mo ṣe ṣera wọn wà tó yẹ pé gbogbo wà nírọ̀rùn. Ó ṣeé ṣe kéèyàn kán ra mú mọ́lẹ̀. Díẹ̀díẹ̀. Wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ bá wò dáadáa obìnrin tí bá ń gbọ́wọ́ sókè náà ìyàwó kí ni ká pè. Ọkùnrin tí bá ń gbọ́ obìnrin náà mọ̀ ọ́nà ọkọ mo ti rí obìnrin tó ọ̀nà ọkọ rí ọkọ wa lọ rìpọ́ọ̀tù station gbàtò dé station làwọn ọlọ́pàá bá ní kí ló ṣẹlẹ̀ mo fẹ́ rìpọ́ọ̀tù ìyàwó ń tọ́nà ni obìnrin náà mọ̀ ọ́nà ọkọ ṣùgbọ́n tó ọkùnrin bá na obìnrin irú èèyàn wo ni ká pè. Àárín wọn ò tí ì gùn tó ni àti wípé ọjọ́ tó bá yé àwọn méjèèjì náà ni wọ́n ní nara wọn mú. Ṣé ti nírú rírí bẹ́ẹ̀ yẹn rí. Kò sóbìnrin tàbí ọkùnrin tí ò tí ì lárú nǹkan bẹ́ẹ̀ kọjá. Orú nǹkan bulẹ̀ là kọjá rí ẹ jẹ́ káwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ lára yín. Nípasẹ̀ pé bóyá nípa ìrìnàjò ọkùnrin sóbìnrin ọyún lọ fà. Tẹ́ ẹ bá wò dáadáa kó tó ṣẹlẹ̀ sí ọkùnrin ti gbọ́ sókè náà rí. Ọkùnrin ò lè nà mí. Kí ló dé. Kọjá yìí mi. Ẹ mọ̀ pé tẹ́ bá kọjá yìí yín wọ́n lè fọwọ́ báyìí. Kọjá yìí. Ẹ ní kọjá yìí ara yín. Ṣùgbọ́n bí tẹ́ ẹ bá gbára yín dé tọkùnrin kan bá délé lọ sí wọ́ọ̀lù kí ló lè ṣẹlẹ̀. Kò lè nà mí. Bàbá náà ń kọ. Kò lè ṣèṣì. Kí lẹ ṣe. Kò ṣẹlẹ̀ ronú débẹ̀. Kò ní ronú débẹ̀. Bẹ́ẹ̀ni. Àṣegbé wà. Kò sáṣegbé kan láyé. Kò ní ronú dọ̀dọ̀ yín láíláí. Àjẹbí tẹ́ bá wò dáadáa irú ẹ̀yin tẹ́ gbé irúṣẹ́ báyìí lọ́wọ́ ẹ gbéṣẹ̀ sí lọ́wọ́ ẹ tẹ́ gbé Christianity lọ́wọ́ tẹ́ bá wò ṣẹ́rù ọmọ báyìí gbà mí níbi tí mo ń lọ ṣẹ́rù ọmọ báyìí. Fún kẹ́ni. Ayé pé bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ sì jẹ́ Christian ẹ lè gbẹ́bọ́. Kò sẹ́bọ tèmi ò lè gbé. Irú ẹbọ wo lẹ máa ń gbé. Kò sí ẹbọ tí ohun tó ti jọmọ́ náà ni tí wọ́n á gbé aláìsàn wá ní ìsìn tí mo sì mọ̀ pé ní tí fi túlẹ̀ nu èmi ò gbé lọ. Ẹ̀rọ sí báyìí. Ẹ̀rọ ló bá mi. Ẹ lẹ ní sápadà. Fún kíni. Ẹ gbé lọ. Ń gbé lọ. Ẹ lọ gbé síbi tó yẹ kẹ́ gbé sí. Bẹ́ẹ̀ni ẹ lè gbé jùlẹ lẹmọ bọ. A jẹ́ pé tán bá gbé aláìsàn wá sọ́dọ̀ yẹn mọ dúró tì wọ́n tán ni. Kára rẹ gbádùn náà nìdùn náà ni. Bí yẹn bá kú sọ́dọ̀ yẹn lónìí lọ́la ẹni gan ó kọrẹ ti bàjẹ́. Wọn ní gbé wọn tiẹ̀ ní wábẹ̀ mọ́. So anything kan tá ti gbé wá yẹn gbọ́dọ̀ dúró tì. Nínú dídúró tì ń lọ́sẹ̀ gboríyìn ẹ wo orú ẹni tó ṣe POP fún mi tó bá mi tún ṣọ́ọ̀ṣì mi ṣe kì í jẹ́ pé nǹkan ara pàtà náà gbèrè ní bá wọn tọ́jú mo tọ́jú ọmọ wọn tó mẹ́ńtà mo ò dẹ̀ gbé wá sí mo sẹ́ǹdì arọ ọmọ ọ̀yá mo sẹ́ǹdì iṣẹ́ sí wọn ni so àdúrà dẹ́gbà wọ́n dẹ̀ rò pé kí náà lè ṣe fún mi wọ́n á ní kí n so ṣọ́ọ̀ṣì mi mo dẹ̀ so ẹ̀ fún wọn wọ́n á ní kò táwọn lọ́rùn wọ́n dẹ̀ ràn mí lọ́wọ́. bá fún ilé nǹkan ní kẹ́ fi ṣe tó tó pàdé àgbà ni o. mo dẹ̀ sọ fún yín. tó tó pàdé àgbà ni o. Bẹ́ẹ̀ni.
ok inú ẹ̀ lẹ sọ pé ṣé kémi náà wàá gbó ẹni ṣé kí wọ́n á gbowó mo ní ẹ̀dì nǹkan yín. bí ẹ bá ṣe mí lóore èmi máa fẹ́ kí yẹn mọ̀ pé ṣẹ́rí nọ́mbà wà ní lórí ètò tèmi ọ̀pọ̀lọpọ̀ kankan lè máa wò báyìí ni màmá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ṣé mo gbowó lọ́wọ́ yín rí. owó kan tí mo ní mo lè gbà lọ́wọ́ yín rí mo dẹ̀ ní máa dá padà 2000 tí mo fi gọ̀kadà wá. èyí gan máa ń dùn mí nọ̀rọ̀ burúkú tẹ̀ máa ń sọ. mi ò lè dédé gbowó lọ́wọ́ anybody torí mo rí wípé iṣẹ́ ìṣẹ̀ṣe tẹ́ gbé dání àti nǹkan tẹ́ gbé dání mo rí wípé táwọn yẹn bá fún yín ní nǹkan lé lórí ẹ ṣe nǹkan tó tẹ́ wọn lọ́rùn ni kò wá ní ṣe kébi mọ̀mọ́ ẹ jẹ́ fẹ́mi ń tèmi ọ̀ àwòdì òdì mọ̀mọ́ tẹ́ bá wò nígbà mi ẹni tí bá ń rojọ́ jù sáà lè pè wéèrè. bíbélì gan sọ pé gbogbo nǹkan láyé ó ní ìwọ̀ntúnwọ̀nsì ẹjọ́ inú ọ̀rọ̀ púpọ̀ ó ní a ò lè fẹ́ ẹ̀ṣẹ̀ kù. ẹ ti bá wọn torí ẹ mọ̀ rẹ lómi mo ti rí bọ̀dá kan wọn á ní yóò tilẹ̀kùn mọ́nú ó lè tilẹ̀kùn mọ́ rẹ̀ mọ́nú létí fúnjọ́ 4. wèrè ni. wèrè ni kápẹ́rù yẹn tí ò ní jáde ta ni o. wèrè ni. ẹ tiẹ̀ fi ẹ̀sọ tẹnìkan náà fún mi lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n lọ́kàn lè tilẹ̀kùn mọ́nú lé láàrin ijọ́ 4 tí ò ní jáde kò dẹ̀ ní ṣe nǹkan kò ní jẹun kò ní jẹ kankan sálẹ̀kùn náà wèrè. wèrè ni. ṣé solution wàá wà sùúrù àwọn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. kì í ṣe gbogbo ẹni tó bá já ọjà nìkan wèrè. àìmọye wèrè aláṣọ. ẹni tí bá ń bínú lábì òdì nǹkan sálẹ̀kùn náà wèrè táìmù ọbẹ̀ tí ò ní gbọ́ inú àbí òdì sálẹ̀kùn wèrè. wèrè náà ni ẹni tí ó má dá irú ọmọ kan báyìí nísìnyí tó sábà bẹ́ẹ̀ pa wèrè ló náà. tó sá bàbá rẹ̀ pa wèrè náà ló náà. wèrè ló náà. ẹ bá wà wò dáadáa ṣé ẹ ti lọ́jọ́ ayọ̀ nídìí iṣẹ́ rẹ̀. kò sọjọ́ tí ò jẹ́ ayọ̀. bíi ti bò. tí a bá gbéyàn wá tí n bá tọ́jú ẹ̀ tá ara bá ti yá inú mi fúnra mi ti dùn wípé Ọlọ́run ṣe nídìí iṣẹ́. ṣàtì wá lọ́jọ́ tó lè rí torí kò sí bí sánmọ́ ó ṣe funfun kí dúdú díẹ̀ máa wà ṣàtì lọ́jọ́ tó lè rí. ọjọ́ tó lè wà. kí ló ṣẹlẹ̀ ǹjọ́ náà mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé àwọn ọjọ́ tó lè dáadáa ni káwọn èèyàn kẹ́kọ̀ọ́ tọ́pọ̀ láàrin. ọjọ́ tó lè yìí jẹ́ wọ́n gbé wúmà kan wá sọ́dọ̀ mi. ó wá ní bẹ́sẹ̀ lọ́rọ̀ mi mo sọ fún mi ní oyún ó wà nù oyún yẹn ti lé ní ọdún kan nínú ẹ̀ kò rí bí. mo wá pe ẹni tó gbé wá mo wá sọ fún wípé obìnrin ti kú. ó ní kí n dákun wípé hospital táwọn gbé lọ wípé wọ́n sọ pé tó máa sọ pẹ́sàn fún pé yóò kú. wọ́n nílé ìbílẹ̀ táwọn sì gbé lọ wọ́n sọ wípé ikú là ń wò wájú ẹ̀ wọ́n á jù ọ̀dọ̀ yín fún wa tó jẹ́ kí á wá. mo ní kò lè escape torí wọ́n ti lò ó. mo ní báyìí là ṣe lò yẹn ó yẹ kí wọ́n kọ́kọ́ tọ́jú ẹ̀ kó tó lóyún. wọ́n á bí léèrè yìí pé ọkọ tí ó kọ́kọ́ fẹ́ ń kọ́ ó lóun sá kúrò níbẹ̀ ni nígbà tó mú pàǹtì òun pẹ̀lú aṣọ nǹkan oṣù òun wípé òun mọ̀ yìí pé ó ti mú kó ti lọ lò ó. so ìjọ tó wá gbé iṣẹ́ yẹn wọlé ni òun bẹ̀rẹ̀ sí ní gbádùn mọ́ ni ìnira dé bá òun tó jẹ́ kó wọn kúrò ní ibẹ̀ ní táwọn mọ́mí òun mú un sá lọ. ṣùgbọ́n ibi tán gbogbo tán mọ́ àwọn lọ náà ó ní wọ́n kàn gbìyànjú díẹ̀ ni ó ní ṣùgbọ́n ara àwọn ò wà òkè. ẹni tó wá fẹ́ ó wá jẹ́ bíi babaláwo wọ́n wá lóun ó tọ́jú ẹ̀ so kò dẹ̀ rí sẹ́yìn títí tó fi lọ kì í mọ́lẹ̀ tó fi lọ fún un ní oyún. mo ní ìjọ tí owó bá dé sẹ́ni lọ́wọ́ ní ó kúrò láyé. wọ́n ní kì í sábà wọ̀n yẹn bí ọ̀rọ̀ ti oyún iná. a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó bímọ yẹn ọmọ yẹn ti kú sí nínú tẹ́lẹ̀ òkú mọ́ ló bí. so bó ṣe bímọ tán lọlé wọ́n ní ẹ̀jẹ̀ tán ní àárẹ̀ wọ́n gbé lọ sí hospital wọ́n lọ fẹ̀jẹ̀ sí lára ó gbẹ̀jẹ̀ bí 7 síbẹ̀síbẹ̀ náà ààrẹ funfun bíi inú yẹn ni mo ní yóò kú. ó wá jẹ́ àsìkò inú kàṣì yẹn tí gbogbo nǹkan ṣe mọ́tò òrìn kankan ò ṣe wọ́n á ní kánjẹ́ kán dìbò yẹn tán bí kán sàn ní pé kánjẹ́ kíkan yẹn kọjá kó ti dijọ́ sátidé. wọ́n á gbé sọ́dọ̀ mi wọ́n gbé kó hospital wọ́n kàn ń gbowó ni
ó ní yóò kú o wọ́n ní kí n jó kú pé tó bá ti kú káwọn gbé lọ ó dẹ̀ kú. Ó kú sọ́dọ̀ yín. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ọlẹ́ ti wá sí i. Gbé nǹkan wọn lọ torí pé sọ pé yóò kú. Yóò kú. Ṣáàtú ti rí ọjọ́ mi tó le. Kò sí ìkan nínú àwọn ọmọ ìyá yẹn inú àwọn ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ yẹn torí ó dàbí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni ó wá ní mo bú màmá òun ọ̀fọlọ́pàá gbé mi. Ẹ bá dé station. Mo dé station ṣùgbọ́n mo kú òun bẹ́ẹ̀. Ó lè kàn bú màmá òun ló bá fọlọ́pàá gbé. Ẹ bá wò dáadáa sáwọn èèyàn ọmọ tán yín. Kí ni fẹ́ tọ́ mi fún? Tẹ́kàn mọ́ wò tẹ́kàn mọ́ gbára dànù pé jẹ́ ń fi ilẹ̀ tí ọmọ ṣẹlẹ̀. Kò sẹ́ni tó lè sẹ̀mí mi ò rí yín o. Ẹ bá wò dáadáa irú àwọn tó ń ṣiṣẹ́ yín ṣe é sínú ẹgbẹ́ kankan. Jésù nìkan mo dì mú. Ìyá torí ìgbà míì wà ṣé kò sí pé ìgbà míì wà tó yẹ pé ẹ fẹ́ ṣiṣẹ́ kan wọ́n ní ẹ gbọ́dọ̀ sí. Kò sí torí Jésù sọ pé kéèyàn má ṣiṣẹ́. Gbogbo sẹ́lẹ̀ mọ́ ṣe. Ṣé tí wàá ń gbé ẹbọ lórí tẹ pàdé nǹkan kan lójú ọ̀nà. Kò sí iṣẹ́ Ọlọ́run rọrùn. Ẹ̀ẹ́kà gbé lọ lẹ́yìn lẹ́ẹ̀kan gbé jù lẹ́ẹ̀kan gbé. Mo sì gbé sílẹ̀ bàtí sì délé aró ti mọ yábọ̀. Àrò ti mọ yábọ̀. Iṣẹ́ Jésù rọrùn gan. Àwọn tí wàá ń parọ́ mo láìkí yẹn pẹ́ parọ́ pọ́lọ́pẹ́ lómìn wọ́n ń parọ́ mọ́ Jésù. Á dẹ̀ mọ́ gbọ́ information wọn alágórí ẹnìkan. Wọ́n á mọ́ gbọ́ information wọn alágórí kan níbì kan tẹ bá wò dáadáa. Àwọn èsì ọmọ Ọlọ́run. Wọ́n ní pásítọ̀ church kan làwọn. Wọ́n ń yá orúkọ Ọlọ́run lò. Ẹni tó bá jó mọ́ Ọlọ́run kí ni ó máa ṣe? Yóò mọ tọ́jú èèyàn yóò sì mọ successful. Bẹ́ẹ̀ ni. Ẹ bá wò dáadáa ṣé o ti ṣẹlẹ̀ sí ní débi pé bóyá ń tọ́jú èèyàn kan lọ ẹ̀ wá ń sá wọ́n wá ní débi báyìí náà wá lẹ́yìn ìyá ti sákò ńlé. Wọ́n ní ìyá ti sákò ńlé náà wá tí o ti ṣẹlẹ̀. Lórí kí ni? Wọ́n ní ìyá ti sákò ńlé pé wọ́n wá yà kiri. Ọlọ́run gan ò ní jó rí bẹ́ẹ̀. Ọlọ́run bò ní jó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Báwa rí bẹ́ẹ̀ ńkọ́. Kò ṣẹlẹ̀ kí ló fẹ́ rí bẹ́ẹ̀? Kò sí nǹkan tó lè fẹ́ ṣẹlẹ̀ tí ì ní sọ fún wa pé nǹkan bá ó ṣẹlẹ̀. Ẹ máa rí. Màá rí o gbà tó yóò fọ́ lójú. Àwọn kan wà tí máa ń fọ́ lójú ni. Lómi ò ti fọ́ lójú ó sì mọ iṣẹ́ ìrànṣẹ́ lọ. Bó ni yóò ṣe mọ̀. Kò ní rí ní tó fẹ́ ṣẹlẹ̀ ní tàbí tí ń bọ̀ wá ó ti fọ́ lójú. A lè pẹ̀yìn náà wòlíì. Wòlíì ni mí. Bíbò. Torí pé mi ń fọ́ lójú. Ẹ má rí nǹkan. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀rì tí ó clear gidi. Dáadáa. Ẹ dúró ná èmi rò pé ẹ̀yẹ̀ wá lọ school of wòlíì ni. Ta ni fẹ́ kọ́ mi ṣe wòlíì? Mi ò lẹ́ni kò sí. Lọ́gàá. Lọ́gàá Ọlọ́run nìkan. Bó ní iṣẹ́ wa ṣe bẹ̀rẹ̀ tẹ́ mú mọ́ chọ́ọ̀chì. Ṣé rí bó ṣe bẹ̀rẹ̀ lé? Nígbà tí àsìkò tó tọ́lọ́run fẹ́ gbé iṣẹ́ rẹ̀ dìde ẹnìkan náà ni mo ràn lọ́wọ́ tó wá ní ẹ̀yin tí ẹ sọ nǹkan báyìí fún mi tó sì rí bẹ́ẹ̀ tí ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó sì sọ fún yín pé bóyá iṣẹ́ tẹ́ ṣe ní ló wá ra ilẹ̀ yìí fún mi. Ní ẹ̀ta wà lórí ẹ̀ yìí. Pé kí n fi máa ṣiṣẹ́ wòlíì. Inú ní run ọmọ ẹ̀ tá ti gbé ká tí wọ́n á tọ́jú ọmọ ẹ̀ lọ́dún náà. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì mi àmọ́ parọ́. Wọ́n ní àwọn ilé báwọn bá rókù àwọn lè jí òkú. Wọ́n láwọn ọ̀pọ̀lọpọ̀ ṣé àwọn ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run bá fún ṣe. Àmọ́ bí tẹ́ ń kálukú wá gbára dé. Ṣùgbọ́n iṣẹ́ tèmi ò tí ì débi kí n jókòó tó àti kú ó ti lọ ní o. Ẹni tí ò bá tí ì kú tí nǹkan bá ń ṣe Ọlọ́run lè sọ́dà láàyè. Nípasẹ̀ Ọlọ́run ló ayé yín. Kí ló lè bà yín lẹ́rù? Kò sí. Kí ló dé? Kò sí. Tí ò lè jí ń gbé ni. Àsìkò báyìí pé ibi jígbé bá ní kú mi fẹ́ gbà lọ àsìkò ló tó. Rárá àwọn àna ti jíyà gbé wọn ní ká máa dáwó. Ká má gbọdọ̀ dáwó kán jẹ́ pa mí sàn. Kí ló dé? Àsìkò ni tọ́lọ̀ ò bá ní fi mílíọ̀nù lọ́wọ́ mò ní gbé mi. Èyí náà máa ròyìn lágbára. Bí irú agbára o. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa wò pé tó máa fẹ́ wá Nàìjíríà ó ṣòro wá o ká má lọ jí ń gbé. Tó bá nígbàgbọ́ wọn ò ní gbé. Tó bá nígbàgbọ́ wọn ò ní gbé. Ṣé ti ní làkọjá nígbà tẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀? Làkọjá ẹyọ kan tí mo rí náà mo sọ fún yín. Nígbà tẹ́ dá ṣọ́ọ̀ṣì yìí lẹ̀? Kò jù bá náà lọ. Tí wúmà tí mo sọ fún pé yóò kú tó ti padà kú. Ó tán. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé níbi kí tó lúkálùkù bá wà lórí òkè èèpẹ̀. Ẹni tán bá di oyún mọ̀yàn nínú. Dáadáa.
máa tú. Kí ni máa fa ká di oyún mọ́yàn nínú? Wọ́n fi bínú ẹ̀ náà ni. Wọ́n fi ń bínú èèyàn. Ẹ̀yin ó sì tún tí. Agbára lọ́wọ́. Ẹ bá di yọ̀ kọ́ ni ó tú. Ẹ bá ara yẹn ní tú. Wọ́n gbé wúmà kan wá láti Èkó. Wọ́n di oyún yẹn mọ́ nínú ọdún 2. Ọmọ yẹn wà ń bẹ́ kó. Ọlọ́run sì ṣe òbí. Ní ṣọ́ọ̀ṣì yín náà. Agbára lọ́wọ́. Wọ́n di oyún yẹn mọ́ fún bí ọdún 2. Bẹ́ẹ̀ni. Obìnrin tí ò bá rọkọ fẹ́ ńkọ́ só ṣeé ṣe. Yóò fẹ́. Tí ó rẹ̀ tó tún wù gan ni ó fẹ́. Tí ó sì ní fẹ́ dèdèrìn. Dèdèrìn bò dèdèrìn yóò sọkọ. Tòlẹ́ lómi ń gbà tí ò bá rọkọ fẹ́ yóò bá lọ fẹ́ mógùn kan. Wọ́n ló ti fẹ́ mógùn. Ẹni tó wù lọ́kàn bọ́kùnrin yẹn ò bá yín àlè tí ó ṣàgbèrè yóò kọnu sí. Ṣé ti ṣe irú iṣẹ́ yẹn rí? Wà tó ti pọ̀ gan. Ó pọ̀ o. Gbogbo iṣẹ́ tẹ kó lọ́wọ́ yìí bàbá yín lọ́kọ́ yín gbogbo ẹ̀. Iṣẹ́ àbá mi ni. Àbẹ tó kọ́ díẹ̀ mọ́ ń gbòòrò. Ìlọ́gà. Òsẹ́ni tó lè bọ́ta fọwọ́ sọ̀rọ̀ yìí pé bóyá òun lọ̀gá mi ní gbogbo àgbáyé. Ọ̀gá tí mo ní nígbà tí mo kọ́ṣẹ́ òwò àjàpá, àwọn tí wọ́n ń ta iṣu tèlùbọ́ ni ọ̀gá tí mo ní. Ní ti ẹ̀ ń bẹ lọ́yọ̀ gan sọ para rò yá. Mo fẹ́ lọ wò gan. Ẹ tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n lè ń bẹ lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ fẹ́ lọ tọ́jú ẹ̀ lọ́hùn. Mo fẹ́ lọ tọ́jú ẹ̀ náà sọ pé ń bẹ lọ́sípítà kò lè sọ̀rọ̀. Ṣó ṣeé ṣe kí àwọn èèyàn wò pé mọ̀mọ́ ẹ wá bá wa tọ́jú èèyàn ní bóyá bí irú ìbàdàn Èkó ṣẹ́gbẹ́ pé àwọn ẹyin gẹ́gẹ́ làwọn fẹ́ rí ṣó ṣeé ṣe. Ó ṣeé ṣe àìmọye ẹni stroke ní Àkúrẹ́. Mo ti lọ tọ́jú èèyàn ní ẹ̀yìn ọ̀gbẹ̀. Ọ̀gbẹ̀ lọ́nà Kwara State kan náà. Ẹ̀yìn ọ̀gbẹ̀ ní ọ̀nà Èkó. Ẹlẹ́dàá. Ẹ lọ tọ́jú èèyàn bẹ́ẹ̀. Ọrùn wọn ń wọ̀ ni. Kí ni máa fa kọ́rùn máa wọ̀ yàn? Ògùn ni tóògùn bá ti pọ̀ jù. Ògùn pé téèyàn bá ti lóògùn lára jù. Ṣóògùn àtọ́ máa pọ̀ jù lára ni. Ògùn máa ń wọ̀ yàn lọ́rùn fún rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ dẹ̀ rí tọ́jú. Kò kú ń bẹ láyé. Tá bá wà wò ó agbára wo lẹ́yìn ń lò? Agbára Ọlọ́run ni mo jẹ́rìí yín. Gbogbo bẹ́ẹ̀ tí ń tọ́jú wèrè náà agbára wo lẹ́yìn ń lò? Agbára Ọlọ́run ni mo jẹ́rìí yín. Tí wàá lápá ńkọ́? Agbára Ọlọ́run ni. Ṣé kò sí ní tẹ̀ ń fi ti ewé tegbò tọ́jú? Ọlọ́run kọ́ ló ní pé kébé máa jẹ́ ni. Àìmọye tí ń ja tí ò sì dá lù. Ṣé ẹ lè jèwé kọ́ mọ́ dá lù? Bẹ́ẹ̀ ni. Bó ni ìṣẹ̀lẹ̀? Tí o bá ti sọ̀rọ̀ nínú ayé rẹ̀ mọ́ kò ní já kó dá lù. Ṣé bọ́lá ní ewé kan ló kọ tí ń jẹ́? Tó bá lóko tó ń yẹta ló sọ lóko. Ẹ nígbàgbọ́ ní ewé àtegbò pọ̀. Òun náà ni ó gbé aró. Iná fi dá àwà yìí. Oná fi dá irú ẹ̀yìn báyìí. Ẹ náà ni. Ilé ògùn òyìnbó. Mo kí gbogbo àwọn jákèjádò ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora. Ohun tí màmá ń ṣàlàyé ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ ti rí pé òdú nìyá yìí wọn kì í ṣàìmọ̀ fún olóko níbikíbi tó lúkálùkù wa bá wà nílẹ̀ yìí àti ní diaspora. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní máa ń ṣèyàn gbá mi tó yẹ pé èèyàn máa ń mú mọ́ra. Màmá ẹlòmíín lé owó jà àlàáfíà lọ. Kò sí yẹ kó rí bẹ́ẹ̀ àlàáfíà gan ló jẹ́ kókó. Àlàáfíà dẹ̀ lọ bá. Bẹ́ẹ̀ ni. Nínú àlàáfíà iná lówó wà iná lọmọ wà náà ni gbogbo nǹkan tá a fẹ́ sínú ayé wa. Àwọn ọmọ tó ń bẹ nílùú òyìnbó wọn ìgbọràn ṣé solution wà. Dáadáa. Ọmọ kan bẹ nílùú òyìnbó ròyìn ẹ̀ fún mi wọ́n ní èmi ò tí ọmọ kan mú gbó nílùú òyìnbó wọ́n náà mú gbó ní London wọ́n náà mú gbó wọ́n náà ń ta gbó gan l'Amẹ́ríkà wọ́n ń ta London ní gbó tí táwọn tí wọ́n mú ní Nàìjíríà ń bí. Ó ní ọmọ nǹkan mú gbó ṣé ilé ìmọ̀ ẹ̀ tí mú gbó yẹn lè ṣe kọ́mọ̀ mú gbó mọ́. Dáadáa gbogbo tí bá mú wó sọ iná là á lò tó bá sì ti lo oògùn rẹ̀ kò ní ṣe mọ́. Tó bá ti mú bí ẹ̀mí èlò kan ní ó bá bẹ̀rẹ̀ mọ́ yóò bì yóò wá ṣu. Àwọn tó ń gbé pọ̀pọ̀ ńkọ́? Gbogbo nǹkan máa ti ń ṣe tá bá ti lè rí nǹkan yẹn bí irú pọ̀pọ̀ yẹn nìsín èmi ò dá mọ̀ ṣùgbọ́n tí n bá ti rí tá bá ti fi papọ̀ mọ́ àwọn nǹkan kankan tó bá ti lè lò kò tún ṣe mọ́. Kí ni kò tún sọ́wọ́ mọ́? Kò sẹ́ni rántí ẹ̀. Fún gbogbo ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ bá wà ìyá láṣẹ pé èmi máa ń pè wọ́n ní ìyàwó èrè wọ́n ní máa ń pa wọ́n ní ìyàwó èrè mọ́ wọ́n ní kí n máa pa wọ́n ní ìyá láṣẹ pé ṣùgbọ́n tẹ́ bá wò dáadáa wèrè gẹ́gẹ́ lẹ́ ń wú wèrè
wèrè gẹ́gẹ́ ní sẹ́yìn ẹ̀ ń tọ́jú wèrè ọ̀rọ̀ yẹn máa sọ̀rọ̀ pé o wèrè tó bá fàdà yọ nǹkan. ta ló fẹ́ fàdà yọ sí. tọkàndín lọ sáyẹn ládàá lẹ́sẹ̀ ẹ kì í gbòwe kan ni. eléyìí ṣe wèrè bóyá ní kó wá dán àwò yóò sì bá wa ń bẹ. kò síwèé tó lè yàrá yọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bẹ. ok bẹ́ẹ̀ sọ ma ṣe wèrè wọn ní kí wèrè tí wèrè bá fojú rí kò ní yọ àdá kò ní yọ bẹ́ẹ̀. kí ló fẹ́ yọ̀ bẹ́ẹ̀ fún inú yóò mọ ọdún ni. inú yóò mọ ọdún ni. bẹ́ẹ̀ni wèrè tó bá ti fàdá yọ lọ́dọ̀ mi kì í ṣe wèrè àwọn yàrá wa ni. àwa ló sì sọ fún un pé kó jókòó. ó sì jókòó. tí ò bá jókòó nǹkan. kò sí ní jókòó inú àtọ́lọ́run mi ò tí ì kú òun bẹ́ẹ̀. àwọn ọlọ́run bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. ọlọ́run dẹ ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́run sí. nígbà ní ìwọ náà ò rí báyìí ẹjọ́ jókòó. mo bẹ́ẹ̀ lọ́run. ẹ wo ó tójọ́ mẹ́ta tí mo ti gbé yẹ̀wá sórí ètò mi mo gbé yẹ̀wá sórí ètò lónìí mo fẹ́ kí ẹ̀yin èèyàn níbikíbi tẹ́ bá wà mo fẹ́ kẹ́ bá mi celebrate ìyá ẹ̀ torí ó gbìyànjú. ṣáàtú ti rí ọjọ́ mi tó le. kò sí ìkan nínú àwọn ọmọ ìyá yẹn inú àwọn ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ yẹn torí ó dàbí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni ó wá ní mo bú màmá òun ọ̀fọlọ́pàá gbé mi. ẹ bá dé station. mo dé station ṣùgbọ́n mo kú òun bẹ́ẹ̀. ó lé ẹ̀ka bú màmá òun ló bá fọlọ́pàá gbé. ẹ bá wò dáadáa sáwọn èèyàn ọmọ tọ́ yín. kí ni fẹ́ tọ́ mi fún. tẹ́kàn mọ́ wò tẹ́kàn mọ́ gbára dànù pé jẹ́ ń fi ilẹ̀ tí ọmọ ṣẹlẹ̀. kò sẹ́ni tó lè sẹ̀mí mi ò rí yín o. ẹ bá wò dáadáa irú àwọn tó ń ṣiṣẹ́ yín ṣé ẹ̀ sínú ẹgbẹ́ kankan. Jésù nìkan mo dì mú. ìyá torí ìgbà míì wà ṣé kò sí pé ìgbà míì wà tó yẹ pé ẹ fẹ́ ṣiṣẹ́ kan wọ́n ní ẹ gbọ́dọ̀ sí. kò sí torí Jésù sọ pé kí èèyàn má ṣiṣẹ́. gbogbo sẹ́lẹ̀ mọ́ sí. ṣe tí wàá ń gbé ẹbọ lórí tẹ pàdé nǹkan kan lójú ọ̀nà. kò sí iṣẹ́ Ọlọ́run rọrùn. ẹ̀ẹ́kà gbé lọ lẹ́yìn lẹ́ẹ̀kan gbé jù lẹ́ẹ̀kan gbé jù. mo sì gbé sílẹ̀ bàtí sì délé aró ti mọ yábọ̀. aró ti mọ yábọ̀. iṣẹ́ Jésù rọrùn gan. àwọn tí wàá ń parọ́ mo láìkí yẹn pẹ́ parọ́ pọ́lọ́pẹ́ lómìn wọ́n ń parọ́ mọ́ Jésù. á dẹ̀ mọ́ gbọ́ information wọn alágórí ẹnìkan. wọn á mọ́ gbọ́ information wọn alágórí kan níbì kan tẹ bá wò dáadáa. àwọn èsì ọmọ Ọlọ́run. wọn ní pásítọ̀ chọ́ọ̀chì kan làwọn. wọ́n ń yá orúkọ Ọlọ́run lò. ẹni tó bá jó mọ́ Ọlọ́run kí ni ó mọ̀ sí. yóò mọ tọ́jú èèyàn yóò sì mọ successful. bẹ́ẹ̀ ni. ẹ bá wò dáadáa ṣé o ti ṣẹlẹ̀ sí níbi pé bẹ́ẹ̀ ń tọ́jú èèyàn kan lọ ẹ̀ wá ń sá wọ́n wá wáyé débi báyìí náà wá lé ìyá ti sákò ńlé. wọ́n ní ìyá ti sákò ńlé náà wá tí o ti ṣẹlẹ̀. lórí kí ni. wọ́n ní ìyá ti sákò ńlé pé wọ́n wá yà kiri. Ọlọ́run ò ní jó rí bẹ́ẹ̀. Ọlọ́run bò ní jó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àwa rí bẹ́ẹ̀ ńkọ́. kò ṣẹlẹ̀ kí ló fẹ́ rí bẹ́ẹ̀. kò sí nǹkan tó lè fẹ́ ṣẹlẹ̀ tí ì ní sọ fún wa pé nǹkan bá ó ṣẹlẹ̀. ẹ máa rí. máa rí o gbà tó yàn fọ́ lójú. àwọn kan àti máa ń fọ́ lójú ni. lómi ò ti fọ́ lójú ó sì mọ iṣẹ́ ìrànṣẹ́ lọ. bó ni yóò ṣe mọ. kò ní rí ní tó fẹ́ ṣẹlẹ̀ ní tàbí tí ń bọ̀ wá ó ti fọ́ lójú. a lè pẹ̀yìn náà wòlíì. wòlíì ni mí. bíbò. torí pé mi ń fọ́ lójú. ẹ má rí nǹkan. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni tí ó clear gidi. dáadáa. ẹ dúró ná èmi rò pé ẹ̀yẹ̀ wá lọ school of wòlíì ni. ta ni fẹ́ kọ́ mi ṣe wòlíì mi ì lẹ́ni kò sí. lọ́gàá. lọ́gàá Ọlọ́run nìkan. bó ní iṣẹ́ wa ṣe bẹ̀rẹ̀ tẹ́ mú mọ́ ṣọ́ọ̀ṣì. ṣe rí bó ṣe bẹ̀rẹ̀ lé nígbà tí àsìkò tó tọ́lọ́run fẹ́ gbé iṣẹ́ rẹ̀ dìde ẹnìkan náà ni mo ràn lọ́wọ́ tó wá ní ẹ̀yin tí ẹ sọ nǹkan báyìí fún mi tó sì rí bẹ́ẹ̀ tí ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó sì sọ fún yín pé bóyá iṣẹ́ tẹ̀sí ni ló wá ra ilẹ̀ yìí fún mi. ní ẹ̀ tábà lórí ẹ̀ yìí. pé kí n fi máa ṣiṣẹ́ wòlíì. inú ní run ọmọ ẹ̀ tá ti gbé ká tí wọ́n á tọ́jú ọmọ ẹ̀ lọ́dún náà. ọ̀pọ̀lọpọ̀ wòlíì mi àmọ́ parọ́ wọn ní àwọn báwọn bá rókù àwọn lè jí òkú. wọn láwọn ọ̀pọ̀lọpọ̀ ṣé ọ̀pọ̀lọpọ̀. ọlọ́run bá fún un sí. àmọ́ ibi tí ń kálukú wá gbára dé. ṣùgbọ́n iṣẹ́ tèmi ò tí ì débi kí n jókòó kó tó àti kú ó ti lọ ní o. ẹni tí ò bá tí ì kú tí nǹkan bá ń ṣe Ọlọ́run lè sọ́dà láàyè. nípasẹ̀ Ọlọ́run ayé yín kí ló lè bà yín lẹ́rù.
kò sí. Kí ló dé? Kò sí. Tí a lè jí ń gbé ni. Àsìkò báyìí pé ibi jígbé bá ní kú mi fẹ́ gbà lọ àsìkò ló tó. Rárá àwọn àna ti jíyà gbé wọn ní ká máa dáwó. Kí wọ́n gbọ́dọ̀ dáwó kán jẹ́ pa mí sàn. Kí ló dé? Àsìkò ni tọ́lọ̀ bá ní fi mílíọ̀nù lọ́wọ́ mò ní gbé mi. Èyí náà máa ròyìn lágbára. Bí irú agbára o. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa wò pé tó máa fẹ́ wá Nàìjíríà ó sì ṣòro wá o ká má lọ jí ń gbé. Tó bá nígbàgbọ́ wọn ò ní gbé. Tó bá nígbàgbọ́ wọn ò ní gbé. Ṣé ti ní làkọjá nígbà tẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀? Ìdàkọjá ẹyọ kan tí mo rí náà mo sọ fún yín. Nígbà tẹ́ dá ṣọ́ọ̀ṣì yìí lẹ̀? Kò jù bá náà lọ. Tí wúmà tí mo sọ fún pé yóò kú tó ti padà kú. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé níbi kí tó lúkálùkù bá wà lórí òkè ẹ̀pẹ̀. Ẹni wọ́n bá di oyún mọ̀yàn nínú. Dáadáa máa tú. Kí ni máa fa ká di oyún mọ̀yàn nínú? Wọ́n fi bínú ẹ̀ náà ni. Wọ́n fi bínú èèyàn. Ẹ̀yin ó sì tún tí. Agbára lọ́wọ́. Ẹ bá di yọ̀ kàn ní òtún. Ẹ bá ara yẹn ní tú. Wọ́n gbé wúmà kan wá láti Èkó. Wọ́n di oyún yẹn mọ́ nínú ọdún 2. Ọmọ yẹn wà ń bẹ́ kó. Ọlọ́run sì ṣe òbí. Ní ṣọ́ọ̀ṣì yín náà. Agbára lọ́wọ́. Wọ́n di oyún yẹn mọ́ fún bí ọdún 2. Bẹ́ẹ̀ni. Obìnrin tí ò bá rọkọ fẹ́ ńkọ́ só ṣeé ṣe. Yóò fẹ́. Tí ó rẹ̀ tó tún wù gan ni yóò fẹ́. Tí ó sì ní fẹ́ dèdèrìn. Dèdèrìn bó dèdèrìn yóò sọkọ. Ìrẹ́ lómi ń gbà tí ò bá rọkọ yóò bá lọ fẹ́ mógùn kan. Wọ́n ló ti fẹ́ mógùn. Ẹni tó wù lọ́kàn bọ́kùnrin yẹn ò bá yín àlè tí ó ṣàgbèrè yóò kọnu sí. Ṣé ti ṣe irú iṣẹ́ yẹn rí? Wà tó ti pọ̀ gan-an. Ó pọ̀ o. Gbogbo iṣẹ́ tẹ kó lọ́wọ́ yìí bàbá yín lọ́kọ́ yín gbogbo ẹ̀. Iṣẹ́ àbá mi ni. Àbẹ tó kọ́ díẹ̀ mọ́ ń gbòòrò. Ìlọ́gà. Òsẹ́ni tó lè bọ́ta fọwọ́ sọ̀rọ̀ yìí pé bóyá òun lọ̀gá mi ní gbogbo àgbáyé. Ọ̀gá tí mo ní nígbà tí mo kọ́ṣẹ́ òwò àjàpá àwọn tí wọ́n ń ta iṣu tèlùbọ́ ni ọ̀gá tí mo ní. Ní ti ẹ̀ ń bẹ lọ́yọ̀ gan sọ para rò yá mo fẹ́ lọ wò gan. Ẹ tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ń bẹ lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ fẹ́ lọ tọ́jú ẹ̀ lọ́wọ́. Mo fẹ́ lọ tọ́jú ẹ̀ náà sọ pé ń bẹ lọ́sípítà kò lè sọ̀rọ̀. Ṣó ṣeé ṣe kí àwọn èèyàn wò pé mọ̀mọ́ ẹ wá bá wa tọ́jú èèyàn ní bóyá bí irú Ìbàdàn Èkó ṣẹ́gbẹ́ pé àwọn ẹyin gẹ́gẹ́ làwọn fẹ́ rí ṣó ṣeé ṣe. Ó ṣeé ṣe àìmọye ẹni stroke ní Àkúrẹ́ mo ti lọ tọ́jú èèyàn ní ẹ̀yìn ọ̀gbẹ̀. Ọ̀gbẹ̀ lọ́nà Kwara State kan náà. Ẹ̀yìn ọ̀gbẹ̀ lẹ́yìn ọ̀nà Èkó. Ẹlẹ́dàá. Ẹ lọ tọ́jú èèyàn bẹ́ẹ̀. Ọrùn wọn ń wọ̀ ni. Kí ni máa fa kọ́rùn máa wọ̀ yàn? Oògùn ni tóògùn bá ti pọ̀ jù. Oògùn pé téèyàn bá ti lóògùn lára jù. Ṣóògùn àtọ́ máa pọ̀ jù lára ni. Oògùn máa ń wọ̀ yàn lọ́rùn fún rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ dẹ̀ rí tọ́jú. Kò kú ń bẹ láyé. Tá a bá wò ó agbára wo lẹ́yìn ń lò? Agbára Ọlọ́run ni mo jẹ́rìí yín. Gbogbo ẹ ti ń tọ́jú wèrè náà agbára wo lẹ́yìn ń lò? Agbára Ọlọ́run ni mo jẹ́rìí yín. Tí wàá lápá ńkọ́? Agbára Ọlọ́run ni. Ṣé kò sí ní tẹ́ ń fi ti ewé tegbò tọ́jú? Ọlọ́run kọ́ ló ní pé kébó máa jẹ́ ni. Àìmọye tí ń ja tí ò sì dá lù. Ṣé ẹ lè jẹ̀wé kọ́ mọ́ dá lù? Bẹ́ẹ̀ ni. Bó ni ìṣẹ̀lẹ̀? Tí o bá ti sọ̀rọ̀ nínú ayé rẹ̀ mọ́ kò ní já kó dá lù. Ṣé bọ́lá ní ewé kan ló kọ tí ń jẹ́? Tó bá lóko tó ń yẹta ló sọ lóko. Ẹ nígbàgbọ́ ní ewé àtegbò pọ̀. Òun náà ni ó gbé aró. Iná fi dá àwà yìí. Òun fi dá irú ẹ̀yìn báyìí. Ẹ náà ni. Ẹ ilé ògùn òyìnbó. Mo kí gbogbo àwọn jákèjádò ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora. Ohun tí màmá ń ṣàlàyé ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ ti rí pé òdú nìyá yìí wọn kì í ṣàìmọ̀ fún olóko níbikíbi tó lúkálùkù wa bá wà nílẹ̀ yìí àti ní diaspora. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní máa ń ṣèyàn gbá mi tó yẹ pé èèyàn máa ń mú mọ́ra. Màmá ẹlòmíín lé owó jà àlàáfíà lọ. Kò sí yẹ kó rí bẹ́ẹ̀ àlàáfíà gan ló jẹ́ kókó. Àlàáfíà dẹ̀ lọ bá. Bẹ́ẹ̀ ni. Nínú àlàáfíà iná lówó wà iná lọmọ wà náà ni gbogbo nǹkan tá a fẹ́ sínú ayé wa. Àwọn ọmọ tó ń bẹ nílùú òyìnbó wọn ìgbọràn ṣé solution wà. Dáadáa. Ọmọ kan bẹ nílùú òyìnbó ròyìn ẹ̀ fún mi wọ́n ní èmi ò tí ọmọ kan mú bóńlù òyìnbó
ọ̀nà mùgbó London ọ̀nà mùgbó ọ̀nà tagbó gan l'Amẹ́ríkà wọ́n ta London ní gbó tí táwọn tí wọ́n mú ní Nàìjíríà ń bí ó ní ọmọ nǹkan mùgbó ṣé ẹ lè mọ ẹ tí mùgbó yẹn lè ṣe kọ́mọ mùgbó mọ́. Dáadáa gbogbo tí bá mú wò sọ iná là á lò tó má sì ti lo oògùn rẹ̀ kò ní ṣe mọ́. Tó bá ti mú bí ẹ̀mí èlò kan ní bàbá rẹ̀ mọ́ yóò bì yóò wá ṣu. Àwọn tó ń gbé pọ̀pọ̀ nǹkan. Gbogbo nǹkan máa ti ń ṣe tá bá ti lè rí nǹkan yẹn bí irú pọ̀pọ̀ yẹn nìsín èmi ò dá mọ̀ ṣùgbọ́n tí n bá ti rí tá bá ti fi papọ̀ mọ́ àwọn nǹkan kankan tó bá ti lè lò kò tún ṣe mọ́. Kí ni kò tún sọ́wọ́ mọ́. Kò sẹ̀ ní rántí ẹ̀. Fún gbogbo ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ bá wà ìyá láṣẹ pé èmi máa ń pè wọ́n ní ìyàwó èrè wọ́n ní máa ń pa wọ́n ní ìyàwó èrè mọ́ wọ́n ní kí n máa pa wọ́n ní ìyá láṣẹ pé ṣùgbọ́n tẹ́ bá wò dáadáa wèrè gẹ́gẹ́ lẹ́ ń wú wèrè gẹ́gẹ́ ní sẹ́yìn ẹ̀ ń tọ́jú wèrè ọ̀rọ̀ yẹn máa sọ̀rọ̀ pé o wèrè tó bá fàdà yọ nǹkan. Ta ló fẹ́ fàdà yọ sí. wọ́n kàn dín lọ sáyẹn ládàá lẹ́sẹ̀ ẹ kì í gbòwe kan ni. eléyìí ṣe wèrè bóyá ní kó wá dán àwò yóò sì bá wa ń bẹ. orí kò síwèé tó lè yàrá yọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bẹ. ok bẹ́ẹ̀ sọ ma ṣe wèrè wọn ní kí wèrè tí wèrè bá fojú rí kò ní yọ àdá kò ní yọ bẹ́ẹ̀. kí ló fẹ́ yọ̀ bẹ́ẹ̀ fún inú yóò mọ ọdún ni. inú yóò mọ ọdún ni. bẹ́ẹ̀ni wèrè tó bá ti fàdá yọ lọ́dọ̀ mi kì í ṣe wèrè àwọn yàrá wa ni. àwa ló sì sọ fún un pé kó jókòó. ó sì jókòó. tí ò bá jókòó nǹkan. kò ṣe ní jókòó nígbà tó lọ́run mi ò tí ì kú òǹbẹ. àwọn ọlọ́run bẹ́ẹ̀ ń bẹ̀. ọlọ́run dẹ ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́run sí. nígbà ní ìwọ náà ò rí báyìí ẹjọ́ jókòó. mo bẹ́ lọ́run. ẹ wo ó tójọ́ mẹ́ta tí mo ti gbé yẹ̀wá sórí ètò mi mo gbé yẹ̀wá sórí ètò lónìí mo fẹ́ kí ẹ̀yin èèyàn níbikíbi tẹ́ bá wà mo fẹ́ kẹ́ bá mi celebrate ìyá yìí torí ó gbìyànjú inú àwọn èèyàn tí mò ń gbé wá sórí ètò ìyá yìí jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn tó yẹ pé wọ́n ń tọ́jú àwọn èèyàn dáadáa tí wọ́n sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ mi mọ̀mọ́ yọ̀mọ̀ dọ̀mọ́ yín o yọ̀mọ̀ kúrò máwọn ọ̀tá wa níbikíbi tí lókàlókà bá wà nílẹ̀ àti ní diaspora àti gbogbo ẹ̀yin èèyàn tó yẹ pé ẹ ṣùgbà wa ń bí lónìí yọ̀mọ̀ dùn fẹ́yìn náà o yọ̀mọ̀ kúrò fáwọn ọ̀tá yín láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo yín o. Renix Reshape Limited àsìkò ìlóṣèṣe wa yé mi pé ìlera ló wọ́rọ̀. ká tójú àgọ́ ara wa lọ́nà tewétegbò ìbílẹ̀ ìgbàlódé irú àìsàn yòówù kó mọ bá ẹ fẹ́ra tààrà ṣàṣà máa bọ̀ nílé iṣẹ́ Renix Reshape Limited. ẹ pé orúkọ ohun tí mi lọ́wọ́ yín yẹn. orúkọ oògùn tó wà lọ́wọ́ mi là ń pè ní EVA Energy Vitality Assurance òun ni orúkọ ẹ̀. iṣẹ́ wo ló ń ṣe. ẹ ṣé àdúpẹ́ sà iṣẹ́ EVA yìí ó ṣiṣẹ́ fún egungun kégungun ara le ọmọdé ló lélẹ̀ wà fún because oríṣi méjì la ní a ní ọmọdé a ní ti àgbàlagbà tí àgbà lélẹ̀ tí ọmọdé ẹ̀ òun lélẹ̀ so ó ṣiṣẹ́ fún pé ẹni tí ó bá ń tètè ń gbàgbé nǹkan fún bí ìsọyè ó máa ṣiṣẹ́ ìsọ ó ṣiṣẹ́ máa jí pépé kí egungun èèyàn kí ó tètè le fún so ó lè ṣiṣẹ́ fún ọmọdé pàápàá jùlọ ọmọ tó bá ní autism ó ṣiṣẹ́ fún so àgbàlagbà dẹ̀rẹ́ ó máa prevent àìsàn jẹjẹrẹ ìyẹn cancer fún ẹni tí ò bá ìtì ní ètò bá ń lo oògùn yìí lórí òkòrè ó máa prevent àìsàn jẹjẹrẹ so nǹkan tó ṣiṣẹ́ fún nìyẹn. ok ẹ ṣeun sà fibroid yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ fibroid ni Yorùbá ń pè ní ìju àìsàn obìnrin ni tó ṣiṣẹ́ fún obìnrin tí ó bá ní oyún ìju sínú so tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo fibroid kit tó ti lè ṣe Renix Reshape jáde ìju yẹn á bẹ̀rẹ̀ sí ní máa yọ díẹ̀ tí tó fi máa yọ tán. ṣáwọn èèyàn ti lórí tó ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà àwọn èèyàn ti lórí dáadáa tí ó ṣiṣẹ́ dáadáa tó ṣiṣẹ́. ó ní àwọn èròjà kọ̀ọ̀kan tó tẹ̀lé. bẹ́ẹ̀ ni ó ní àwọn èròjà a ní oníkóró which is the capsule olómi lélẹ̀ so olómi yẹn dẹ̀ pé oríṣi méjì ìkan wà tá máa dà mọ́ ńláńlá yìí tá máa mix ẹ̀ pọ̀ ìkan dẹ̀ wà tó jẹ́ pé ẹ̀kan ní ọ̀sẹ̀ kan òun ni wọ́n máa lò capsule yẹn náà oríṣi capsule méjì ni ló wà ń bẹ́ẹ̀ náà sọ ma tó bá ti ń lo gbogbo ẹ̀ papọ̀ mọ́ àwọn supplement mi ó máa mú kí ìju yẹn kí ó máa wálẹ̀ díẹ̀díẹ̀. nǹkan kan tèmi fẹ́. ok sir. ẹ lè fọwọ́ sọ̀yà wípé tí n bá sẹ́ǹdì kínní tàbí tí n bá gbé prógráàmù sórí ètò mi
àwọn èèyàn ní complain nípa yín pé iṣẹ́ yín ò dá. bẹ́ẹ̀ ni sà mo lè fi ọwọ́ sọ̀yà bọ̀ nǹkan táwa máa ń sọ fún àwọn oníbàárà wa ni pé oògùn tiwa kì í ṣe magic nǹkan tá a fi ewé àti egbòogi ṣe ni kì í ṣe kan tí wọ́n máa lò ní ọjọ́ kan ọjọ́ méjì tó máa rí yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ a fi any chemical or addictive sí so tó bá ti ń lò bí a ṣe lè bá ṣe ṣàlàyé fún wọn tí wọ́n dẹ̀ yẹra fáwọn nǹkan tí a bá ṣe fún nǹkan tá a máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ náà tó tí wọ́n bá ti ń lò lóòrèkóòrè tí wọ́n dáwọ́ dúró tí wọ́n dẹ̀ ṣiyèméjì dájúdájú wọ́n máa rí yàtọ̀ yẹn gédégbé ní ara wọn. èwo ni tó tẹ̀lé white yẹn. ok sir eléyìí à ń pè ní herbal essence. iṣẹ́ wo ni iṣẹ́. iṣẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ òun ló ṣiṣẹ́ fún. kí ló ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀. ẹ ṣeun adúpẹ́ sà ẹni tí ó bá ní kòkòrò ní inú ẹ̀jẹ̀ tó tún wá farahàn síta tó jẹ́ bí ẹni tí ó ní bí eczema àwọn rashes nínú ara wọn tó ti wá wà nínú ẹ̀jẹ̀ tẹ́pẹ́ kò tètè lọ tẹ́pẹ́ tó bá lọ lẹ́yìn á tún padà wá lọ́la tó oògùn yìí ó máa fọ́ láti inú wá láti inú àwọn èèyàn ẹ̀jẹ̀. ti lò rí tó ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà àwọn èèyàn ti lò ó tó ṣiṣẹ́ òun náà ó ní èròjà mìíràn lára ó ní ọṣẹ tí wọ́n máa fi máa wẹ̀ ó ní cream tí wọ́n fi máa pa ibi tó bá ti ní sọ̀ àwọn tó bá ní sọ̀ lára cream tó fi máa pa ó ní náà. èwo ni tó wà nísàlẹ̀ yẹn. Today òun là ń pè Today Pack spiritual Today Pack. èmi ò pè ní Today o ṣé àwọn kẹta pè ní Today inú ògùn ni inú ògùn ṣe ṣe nípa spiritual product ni spiritual product òun ni páàkì yìí Today yẹn ó wà fún pé àwọn tí ó bá fẹ́ fọra wọn mọ́ in a spiritual way bóyá bí àwọn tí ó ní ogun kan nílé bóyá ó ní ogun lẹ́nu ìdí iṣẹ́ bóyá wọ́n mú iṣẹ́ àmúbọ́ àbáwọn tó yẹ pé owó òun dúró lọ́wọ́ wọn bóyá àwọn tí wọ́n mú àgbàná fún pẹ́pẹ́ tó bá wà lọ́wọ́ wọn lẹ́nu wọn ní mọ̀ bó ṣe máa pòórá lọ́la iṣẹ́ tó ń ṣiṣẹ́ fún nìyẹn. ẹ wá gbé wọ ẹgbẹ́sẹ̀ yẹn wọ. ìlànà àbáláyé bẹ́ẹ̀ ni. fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pera wọn lóníṣègùn ni ẹ̀yin náà wọ́n modernize nǹkan tó ń pè ní Today. Today a ṣe oògùn ọ̀wọ̀ nbí àbí kò sọ oògùn ọ̀wọ̀ ayẹta àwọn nǹkan tó ń pè ní òkìgbẹ́ torí Today ládé yìí wọ́n sọ pààrọ̀ òkìgbẹ́ ẹ má bá mi ká lọ. Today yìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ a máa tún ṣe nǹkan tá à ń pè ní consultation. kí ló ń pè bẹ́ẹ̀. spiritual consultation fẹ́ni tó bá fẹ́ nímọ̀ ìjìnlẹ̀ sí nípa nǹkan tó ń ṣe. sẹ́yìn ní wà bá. no a ní specialist wọ́n máa wá tán bá ti pè wá ṣàlàyé nǹkan tó ń ṣe wọ́n fún àwọn nǹkan tí wọ́n ń dojúkọ a ní specialist tí wọ́n máa consult tó máa bá wọn yẹ̀ wò so tó dẹ̀ máa fún wọn ní ọ̀nà àbáyọ nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n dẹ̀ máa lò papọ̀ mọ́ Today. ó múnú mi dùn Today ẹgbẹ́ Today yẹn wọ inú ìṣẹ̀ṣe èwo ni tó tẹ̀lé. anti-hemorrhoid òun là ń pè. kí ni iṣẹ́ rẹ̀. akọ ìjẹ̀dí òun ló ṣiṣẹ́ fún. anti-hemorrhoid fún ẹni tí ó bá ní jẹ̀dí pile chronic pile tí díẹ̀ ti ń yọ òun ni iṣẹ́ ilé wa fún ẹni tí díẹ̀ bá ti ń yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò tó dẹ̀ máa ní àlàáfíà pẹ́ẹ́n sà. mo lẹ́nìkan lórílẹ̀‐èdè Amẹ́ríkà kò yẹ yín mo fẹ́ ká ṣòótọ́ gbogbo èèyàn mi kíbi tẹ́ bá wà tẹ́ bá ti ń wò mí Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi páǹkúrò èlùbọ́ tí sínú odó gbọ̀nrànà mo lẹ́nìkan lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹbí mi rè pé kí ló mu nǹkan tó mu ìdí ẹ̀ ti yọ ti lé lọ́dún mẹ́jọ ó ti wá dàbí menstruation lẹ́yìn ṣé tó bá lo kínní ẹ̀rọ aṣọ fún mi tí yóò ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni sà tọ́gbà ẹnìyẹn bá lò ó máa ṣiṣẹ́ ṣùgbọ́n kò ń ṣe orí ẹ̀kan ló máa lò tó máa rí yàtọ̀ ẹ̀rọ tó bá ti lápọ̀jẹ̀bí tó ti wà lọ́jọ́ ti pẹ́ tí pé náà máa fi lọ náà kì í ṣe ẹ̀kan náà máa lọ gradually náà tí tó fi máa parẹ́ tán lára. So ẹ̀yin èèyàn mi lórí Yorùbá Dùn Online TV adalé lórí ni pé what I'm saying is that the first question of the day to make money is it easy? That's a very, very real and tough question because to make money nowadays is very hard. Some people work from 8 a.m. to 8 p.m. at the same time earn so little. While some people àwọn kan wà lóyìnbó they are abroad there. They will toil in the morning, afternoon, and night. Some people pack snow for a living. Some people don't even have where to stay. Some people, they borrowed money and they do 5 jobs together at a time just to feed and get out for their needs. Then somebody will now come and scam them. That is really, really not good though. Even though they don't say anything,
their creator ẹlẹ́dàá wọn ó lè dáyàn lẹ́bi o kódà àwọn èèyàn tẹ́ ń gbowó lọ́wọ́ tẹ́ ń ṣiṣẹ́ fún wọn gan àwọn míì gan wà tẹ́ lówó jù láwọn míì gan wà tó yẹ pé ó yẹ kẹ́ máa help ni àwọn míì gan wà pé wọ́n disable pé ó yẹ pé ìjọba ló máa ń help wọn tó ń take responsibility wọn up as èèyàn where is humanity as human we need to think for ourselves and we need to think of the other person too. Even the Bible says it, love your neighbor as yourself. Nígbà tí àwọn èèyàn wá ń gbowó ribiribi, èèyàn tó ń gbowó ribiribi lọ, ó mọ̀ bí ó yáwó yẹn send sí ẹnu, ó mọ̀ bí ó pé àwọn ẹbí ẹ̀ ní Nàìjíríà bí property ẹ̀ tó wà ní Nàìjíríà ló tà tó fi send owó sí ẹ, èèyàn yẹn rẹ̀ wá ṣiṣẹ́ kó dáa. You to reason it to make money. Wọ́n ní inú ẹ̀gbin ni owó wà. Mo yẹ ẹ̀gbin tó máa ń kànyàn kí àbùkù àti ẹ̀gbin tó máa ń kànyàn kéèyàn tó rówó, kò sówó tó easy o. Àwọn èèyàn máa ń ṣiṣẹ́, people dey work like back to back 247. Some people serve. Before they go chop morning food na 3 o'clock all because of hustle. Because say they want make am. I beg, please and please, my brother, my sister, anywhere for this country wey una dey, I beg. I don't even dey talk am again now. I beg o, make una no give anybody money unless una don contact the owner of this thing. Because I dey talk am now, e dey pay me for body because to make money no easy. No easy for anywhere. Like things are really hard. Even if after you make the money, you need to feed. Do you know how much feeding expenses cost nowadays? You need to feed. Some people have 3 kids, 4 kids, and they are even squeezing out the money. Okay, I want to solve my spiritual stuff. Etumba wọn kò dáa. Yorùbá ni wá kò dáa. Ó yẹ ká máa gbé àṣà àti ìṣe wa ga ni. Kọ́ máa sọ pé àwọn Yorùbá tún ṣe. Ó yẹ ká máa pọ́nra wa lé, ká máa gbé wa gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà àwọn babaláwo yìí náà tó bá ti ṣàgbọ́ pé èèyàn wà nílùú òyìnbó báyìí. Bíìlì yẹn kàn rọra high kí ló wà ní díẹ̀ kí ló special nípa ìlú òyìnbó kí ló wà nínú òyìnbó yẹn tó jẹ́ kí bíìlì yẹn ó high ju àwa tó wà ní Nàìjíríà lọ torí mo sure pé ẹ lè bíìlì ẹni tó wà ní Nàìjíríà tájọ wà ní Nàìjíríà kẹ́ lè máa bíìlì wọn ní owó ribiribi yẹn bíìlì mi pé kẹ́ lè máa bu owó iyebíye yẹn kẹ́ máa bu lé wọn kí ló dé ṣebí èèyàn ẹlẹ́ran ara wa náà ni wọ́n ṣebí Yorùbá bíi tiwa náà ni wọ́n tó wà ní ọ̀hún tá bá ṣe fún wọn tá gbowó kékeré tá ṣe fún wọn kó dún àwa Yorùbá máa ń mọpẹ́ dá a máa ń san ẹ̀san oore bẹ́ẹ̀ náà ni tẹ́ bá ṣe tó bá dún fún wọn tẹ́ gbowó tí ò pọ̀ àwọn náà máa polongo yín wọ́n máa ròyìn débi pé àwọn òyìnbó lọ́hùn gan wọ́n wá ṣe nǹkan lọ́wọ́ yín èèyàn máa ń ṣe nǹkan kó máa fi ní iyì ni torí kò máa easy kò máa rọgbọ rárá kí ló dé àwa èèyàn dúdú tí wọ́n ń gbá èèyàn dúdú kò dá o kò nǹkan tí ò dá ni nígbà téèyàn kúrò ní Nàìjíríà tí Nàìjíríà bá rọrùn fẹ́ nìyẹn ṣá kúrò téèyàn kúrò lódìdí Nàìjíríà pé òun fẹ́ lọ hustle ní ìlú tí bàbá ẹ̀ ò sí tí ìyá ẹ̀ ò sí tí ò lẹ́bi tí ò lára tó dẹ̀ kọ́ ọmọ àti ìyàwó àwọn míì máa kọ́ ọmọ àti ìyàwó lọ àwọn míì àwọn nìkan ló máa dá lọ wọ́n máa sọ gbogbo nǹkan kan ló máa ń pay everything tó máa ń rà lọ́wọ́ ló máa ń pay tax lé lórí ẹ̀ tún wá máa wá ẹ̀yin Nàìjíríà tẹ́ wà ní Nàìjíríà ẹ̀ tún máa gbà wọ́n easy at all. Most of all this babalawo now if they just hear say you dey abroad say na abroad you dey say you wan they go bill you the bill wey be say dem no fit bill person wey dey Nigeria. I say why that thing why e dey happen? Anything special for abroad? Anything special for abroad? If person dey Nigeria wey make am well, e go just go abroad for vacation. E no go abroad go work. Now because say e no easy for am, na make am go abroad when see say whether e go easy for am, make e go work for there. Some people go with their children and their wife. They no get papa, they no get mama for there. They no get relative. They go just go there to go hustle, and people go see they scam them all because say they want solve their spiritual problem. This kind thing, me una look am, me una self check am. E good, e no good, e no make sense. Truth no say me we no talk am. Some people go everything where they buy for abroad, now everything that they pay tax for. Some people they go even sell everything where they get for Nigeria, make they take travel out go. If they can't encounter anything for there, they can't say they need spiritual solution. And person wey suppose can't even give them spiritual solution, go come they call big money for them, they scam them. Some people they borrow the money to send though. Some people they call their family. Some people even they abroad, they say that their papa and mama they send them money for abroad. If they like that though, I beg. And some of the babalawo self where they collect big money for these people and they even get money past those people self. So Egbam Nabrami. So as I'm saying, Egbam Nabrami. Kenabu Beke most people on Beke Amaemio, Otimi we affirm. Otimi Bible every time so Otimi hustle no. Kenabu buy for myself okay babalawo ni okay dirigwabwe. Or better boss scam or better bra like FT okbama opo okbama. Obere obra opopo kwa maka mokonte wore bra ma se bia yike o wapodi ya and e bi opere we say on ban beke amamu atibike you have to me some people they go to abroad just for vacations because on perete do no ko ba na te do nta kenabu they go there to hustle they work like even racism fem na yawanu racism was say ke pam nta
they endure or ti mo endure so that open mo kuba na wa fi ogba obra bomo mi e pray spiritual help or spiritual help or sick take obere bo do bute whatever me biake opo Nigeria ke wo se kenak man buke so o se tamara ke ko teke mi channel yo kenbo ne iye mi e be me bo dirigwo be bo iye mi e be bo spiritual solution dom kimbo se take yo ko ba gbe ko anybody separate me say program be na we be Yoruba Dun Online TV be na we be ten yo o pe mu ina ko ma ko mu ye fe ko mo ale me han mo makinga o so wo ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi wá sórí program leni ni pé information àwọn ọ̀rọ̀ yo tó wá dé tí ni pé àwọn babaláwo kan and they agbowo lilamula like wọ́n máa gbowó ribiribi owó tó pọ̀ ní ọwọ́ àwọn oníbàárà lọ́wọ́ orí àwọn oníbàárà àwọn tó ti pàdé ní orí channel wa yìí àwọn ka gba àwọn ka gbowó lilana wọn de ni se àwọn na bá ti gbowó tán àwọn pa phone edede ngan ye han an bá ti be lè gbọ́ pé olegally lo òyìnbó lásán tó bá ti lè gbọ́ pé èyàn wà lo òyìnbó bẹ́yẹn ó ti tán nìyẹn tó bá ti gbọ́ pé èyàn wà lo òyìnbó wọ́n máa bill ẹ̀ tó bá eléyìí tó yẹ kó bill ẹ̀ no wọ́n máa bill ẹ̀ times 5 de han níbo aga náà àmúrẹ̀ jẹ̀yà nínú àmúrẹ̀ òtútù ẹ̀ iná òtútù ẹ̀ hun yín ni àwọn àmúrẹ̀ ọlọ́mọ àjẹjà tọrọ jẹ àmúrẹ̀ níbo ẹ̀ hun yín àwọn àmúrẹ̀ ìmúrẹ̀ yáwó ìmúrẹ̀ talẹba ẹ̀ ní ìrèlè talẹba ẹ̀ níbikíbi ande talẹba gan ande mú lọ ìlú òyìnbó pé jayé gan lè dá tó bá ti wá ní small spiritual problem díẹ̀ báyìí eléyìí tó yẹ kí ẹ̀yin èèyàn kẹ́ tún help pé okay o mo ní orú ẹ lọ́mọ ó yá mo wòye báyìí wá kí fi ṣe ẹ dẹ̀ máa gbowó ribiribi owó lílámùlà ni ó èmé sanwó kékeré owó ribiribi ẹ máa gbà lọ́wọ́ wọn ẹ dẹ̀ ní ṣiṣẹ́ wọn ẹ tún máa ṣiṣẹ́ wọn ẹ tí gbà tẹ́ mọ̀ pé ẹ lè ṣe there is no harm in saying I can't do this thing nobody will kill you I know somebody that knows this thing nobody will kill you ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ bá ti gbowó iṣẹ́ anybody an bá ti gbowó se anybody yanka se and then like tún gba han owó iṣẹ́ wọn ní babaláwo lórí YouTube channel yìí tún gba han owó se anybody yálà oníṣègùn yálà babaláwo yálà ọkùnrin yálà obìnrin ní orí program Yoruba Dun Online TV tún gba han owó àwọn ìkálẹ̀ mi ẹ gbọ́ mi tún gba han owó àjọ a make sure pé an pe oni oní channel Yoruba Dun Online TV yìí jamu to neti so that in case ji nǹkan kan bá ṣẹlẹ̀ tẹ́ni bá ṣẹlẹ̀ ẹ lè máa ní backup pé okay báyìí ló ṣẹlẹ̀ ẹni ọ̀nà kan ye bá dẹ̀ ti fọ́ ló bá la hawo neyin je bá ti gbà ẹ ó lọ o ẹ bá ti gbọ́ ó ti lọ oble